orí dání sílà ń gbé. Ẹ̀jẹ̀ àgbẹ̀jẹ̀ forí. Ohun orí àtúntì ní síbi orí. Láti wáyé parí làwọn rí. Gìràgìrà ò lè ṣe ká sí mẹ́dọ̀. Ohun olùkọ́ àríbẹ̀ gẹ́gẹ́. Ẹ̀jẹ̀ a máa fòye pé ọ̀ká kọ́kọ́ fòye. Ẹnìkan ní dèrò, ẹnìkan ní tù. Ẹnìkan ní dìyàn, ẹlòmíràn á tún. Olùtìfẹ́ orí. So I would like you to attend to whatever I told you to attend to. Mi ìfẹ́ nǹkan tó máa fa issue. Mi dẹ̀ ní báyìí idea wípé mo fi wípé báyìí lè yẹ ká ṣe. Mo fọ́ mú ẹ. Ìgbà ló máa lo fi ìgbà kan. Bá lọ máa lo feeling lẹ́mbẹ̀ o. Just tell them that's my instruction, that's what I should do, okay? Okay, sir. That's okay. Sir, ẹ má bí Abuja tí ẹ fẹ́ lọ yẹn. Mo fi pé wí akéwì lọ. No need to ma feel, Just follow my instruction. I told you, follow my instruction. Miss Ola. So do what I asked you to do. Do what I asked you to do. Okay, sir. Then the Abuja trip. Yes, sir. Whatever you have to say to him, please. I'll see you later. I'll see you later, báwo. Kí ló ṣe máa ń ṣọ̀gá ìbò náà? Ojú wọn ṣá máa le kókókókó tó bá ti róbìnrin ni. Kí ló dé? Ṣèbọn ní obìnrin ni iyọ̀ ayé. Ṣáàgbó wálé mi ni. Àbí ewúro ni mí ni. Ọlá. Ọ̀gá yóò ga o. Kí ló ṣẹlẹ̀ tó ń pariwo? Ọ̀gá yẹn ni. Anytime tó bá ti róbìnrin báyìí kójú wọn máa le kójú wọn máa rùn ni. Kí ló dé? Àwọn àti mánéjà ti ẹ̀jọ̀ bọ́ tàǹsì tó bá tó ṣe rẹ́rìn. Tó bá ti ọkùnrin báyìí wọ́n máa rẹ́rìn, wọ́n máa ṣọ̀yàyà, wọ́n máa ti róbìnrin ní ojú wọn máa wà lókè wọ́n tẹ ìdámi náà láàárọ̀. Jọ torí Ọlọ́run ṣé ọ̀rọ̀ ọ̀gá wà ní òsì ẹ̀mí iṣẹ́ yìí? Everybody ti mọ̀ wọ́n pé wọ́n fẹ́ róbìnrin tójú. Even àwọn tó jẹ́ client wa tán fún wa ní contract gan tó bá ti jóbìnrin báyìí. Ọ̀gá òun fẹ́ rí wọn o. Ó mọ̀ náà ń sòkò ní o. Bọ̀dúró tó bá ṣe náà ò fẹ́ rí gbogbo obìnrin ṣé bí obìnrin tèmi ni. Wùmí mo sì tún máa ń múra dáadáa pé kó tẹ̀lé rí mi wọ́n rí mi lẹ́ẹ̀kan rí. Ó ti yé mi. Má méjì ni wọ́n mọ̀ pé fáìn yàtọ̀. Ó yẹ kọ́ gàárì ẹ̀ lónìí rẹ̀. Ṣé ká má parọ́? Géè lọ̀gá. Géè ni wọ́n. Dúró. Ó má dàbí ipò fẹ́ràn rẹ̀ yẹn sọ. Tó bá ṣe géè kò yẹ kó rírù mi kó má kí mi lára. Because ọkùnrin ló máa ń bá sọ̀rọ̀ every time. Géè ni wọ́n. Ha! Ìwọ ló sọ bẹ́ẹ̀ géè lọ̀gá. Kálá ò jẹun. Ó káre. Gba gbogbo ògo, gba gbogbo ògo, gba gbogbo ògo, Ọlọ́run mi tí mo gbójúlé. Gba gbogbo ògo, Olúwa ẹ ṣé, ayérayé ẹ ṣé, Olúwa ẹ ṣé, ayérayé ẹ ṣé, alágbára ọba àwọn ọba ẹ ṣé, Olúwa ẹ ṣé. Ọlọ́run inú àwọn ọ̀run, agbé ọba àyàn ológo. Adúpẹ́ wà láyé, adúpẹ́ àbòyín lórí wa, adúpẹ́ ìpèsè fún wa, à ń rí jẹ, à ń rí mu. Àlàáfíà wa ò di fíàfíà, Olúwa ò ṣe. Ìdáàbòbò yín lórí wa, adúpẹ́. Ìlò àbọ̀ tẹ́ ń pamọ́, Olúwa adúpẹ́, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, alágbára ẹ ṣé, Ọlọ́run náà àwọn ọ̀run ẹ ṣé, Olúwa ẹ ṣé, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Pẹ̀lẹ́ máa dìá. Yes, ma'am. Ọlọ́run àgbàdua ẹ̀. Àgbàdua wa. Àmín Jésù. Bóòlù. Àdáni mọ́nà. Ṣé o sì tún máa lè bá wa bẹ̀rẹ̀ àwẹ̀ oní 14 days tá fẹ́ bẹ̀rẹ̀ lọ́la? Ṣé o tún máa lè gbà á bó ṣe ló fẹ́ gbà yín? Mami máa gbà. Máa gbà Ọlọ́run máa fún mi lókun àtagbára láti gbà. Àmín. Nǹkan tó jẹ́ ń béèrè bẹ́ẹ̀ ni pé ṣó ṣe parí ọlọ́jọ́ méje. O ṣáà mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Mo ṣe béèrè pé ṣó máa tún lè gbà. Mami, the Lord is my strength. Máa gbà. Amen. Amen. Olúwa fún ẹ lágbára. Okun àtagbára tó máa fi gbà. Olúwa fún ẹ. Àmín Jésù. Lágbára fún ẹ. Ọlọ́run náà àwọn ọ̀run ṣé o. Olúwa ò ṣé o. À ń dúpẹ́ o. À ń rí ọ̀gá o. À ń yìn ọ́ o. Ní gbogbo ìgbà o. Ìwọ lọ́pẹ́ tó sí o. Olúwa fún ẹ lágbára. Àmín, àmín. Á fún ẹ lágbára tó máa lè fi gbà. Okun àtagbára tó fi gbà Ọlọ́run á gbé o. Àmín Jésù. Tìrẹ ni Olúwa. Mo fi sílẹ̀ fún ọ. Òórọ̀ mi, ọ̀sán mi, alẹ́ mi o. Tìrẹ ni Olúwa.
Hello, Mami. Yeah, come in. Titi, báwo ni? Àwọn file Adeniyi farm tẹ́ni kí n gbé wá. Oh, fantastic. Drop him and share lórí ẹ̀. Drop your work. Kí n drop ẹ sir? Yeah. Drop your work. Oh, sorry. Kí ló ṣe ẹ́? Kí ló léyìí tó ń ṣe báyìí? Sorry. Ó jábọ́ ni sir. Ó jábọ́ wá ló wá ń torí ẹ̀kọ́ di wèrè sí mi. Tó fún àìbá jábọ́ bẹ̀rẹ̀ kó mo báyìí. Why are you doing that? Mi kọ̀ dé ó jábọ́ ni. Ó jábọ́ ojú mi fọ́ mi mọ̀kàn tí mo sọ. So tó bá fẹ́ mú fáìlì o lè mú fáìlì tó wà ẹ́. Sorry sir. Drop file kó get out jọ. Sorry sir. Bẹ̀rẹ̀ rárá dáadáa nìyẹn. Okay, bóyá kí n drop ẹ síbẹ̀ yẹn kó má bàa jábọ́. Mama, don't turn me to a white Peter. Don't turn me. Kó má bàa jábọ́. Don't turn me to a woman Peter. Má yà mí wèrè. Don't turn me to a woman Peter. Má gbá etí ẹ o. Kí ló dé máa ṣe bẹ́ẹ̀ níbo ni yóò pé báyìí náà? Ṣé kí n drop ẹ sir? Lọ jẹ́ àbí kó lọ sún. Ẹ sure sir. Ṣé o gọ̀ ni? Sir. And you're taking it. Oh, sorry sir. Drop it and get out of my office jọ. Okay. O máa sọ mi di violent person. O fẹ́ sọ mi dẹ̀ tó ń nà obìnrin. Nǹkan ṣe ti ń dá ìfún tí mo ṣe. Kó dárò. Ṣé nǹkan tó sọ nìyẹn? Ó ti yẹ kó yé yín. Like kí ni ọ̀sẹ̀ ìjọ máa wà always. So you understand. Like be my baby. Samu. Wọ́n tẹ́ lọ́wọ́ sí jọ. Mo rò pé fẹ́ hug mi. Ṣọ̀kẹ́ wèrè ni ẹ́. Tẹ́lẹ̀. Màá gbá etí ẹ̀ o. Èmi ò ní wẹ́rẹ́ tó ṣe bí wèrè yìí o. Ẹ máa lẹ́wọ̀n wáṣẹ́ wá fún iṣẹ́, ẹ máa lọ́gàá kiri. Tó bá dẹ̀ yẹ ẹ máa lẹ́wọ̀n ọ̀gá ló ń secretary. Gbogbo àwọn èèyàn lẹ́rẹ̀ ráyè orí burúkú tẹ̀ ṣe kiri ni. You are fired. Imagine. Nǹkan tó bá tún lè rí dẹ́kun lè. Very stupid idiot. Iṣẹ́ tó ń rán wa náà ni kì í ṣe pé sáfíìsì yẹn kò pẹ́ tó bẹ́ẹ̀. Bá a ṣe lọ ṣe yẹn náà dà. Àpé Mrs. Coker náà ò jẹ́ bẹ́ẹ̀. Àwọn náà ò jẹ́ bẹ́ẹ̀. Ó dà. Òwúrọ̀ náà gbàdúrà wa. Ó dà. Àtúnsọ̀rọ̀ bẹ́tà. Okay. Ó yá, kí ló ní jẹ́ ká ṣe? Ẹ jẹun. Ṣé àti pray la fẹ́ máa jẹun ni? Dá mi lóhùn. Àti pray. Màmí àti gbàdúrà lẹ́ẹ̀kan gbà tá break náà. Wọ́n náà wà la fi gbàdúrà. Ìgbà tá break lẹ́ẹ̀kan. Ṣé wọ́n yí pé èso la fi break? Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó jẹ́ ká gbà àwẹ̀ yìí dìgbà tó yẹ ká gbàdá. Àrídààmú àrá ìsìn tá máa fi sáré jà. Ilé yìí tá a fẹ́ gbà yìí. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó Olúwa ò ṣe o. A bẹ̀rẹ̀ àwẹ̀ yìí. Prayer yìí a bẹ̀rẹ̀ a sì gbà á tán. A wá fi oúnjẹ yìí a fi lé Olúwa lọ́wọ́ kó yà á sí mímọ́. A ń láti sọ fọ́lọ́run. Oúnjẹ tá fẹ́ jẹ yìí má jẹ́ kó gbòdì lọ lára wa. Àbúrò ẹni tó jẹun tán sínú oorun tó dẹ̀ jẹ́ pé pọ́ọ̀jì tó fi kú ni kọ́nà má jẹ́ ká wa rí irú ẹ̀. Àmín. A gbàdúrà a bọ̀ lóhùn sọ̀rọ̀. Àdúrà lẹ́bọ onígbàgbọ́ ká tó sùn a gbọ́dọ̀ gbàdúrà. Bí èèyàn bá jí kó gbàdúrà. Àdúrà lẹ́bọ àwa kí lẹ́bọ onígbàgbọ́ o. Àdúrà lẹ́bọ àwa ká tó sùn a ó rù. Àdúrà lẹ́bọ àwa bàbá tún jí a ó rù. A gbọ́dọ̀ máa gbàdúrà gbogbo gbà. Ó yá ẹ ká gbàdúrà ká tó máa jẹun. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, lágbára láyé àti lọ́run, adúpẹ́ aláyọ̀ àyìn ológo, adúpẹ́ wà láyé, adúpẹ́ àbòyìn lórí wa, adúpẹ́ pé ẹ̀ ń pèsè jíjẹ mímu fún wa, ẹ̀ẹ́jọ́ pa oúnjẹ ó ṣẹ́ mọ́ wa lẹ́nu, àwọn kan náà wà tán. Màmí lórí kí la gbé kílẹ̀ jù tẹ́lẹ̀ máa ṣe láì ṣe sí mi lọ́rùn kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ká tiẹ̀ tó sọ̀rọ̀ kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ jẹ. Ebi ò pa mí. Kí ló dé. Mi ò mú nǹkan kan mi ò dẹ̀ jẹ nǹkan kan. Why? Tó bá gbọ́ nǹkan tí mò ń sọ tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu.
kí lẹ ń sọ ìyá ẹ̀ kí lẹ fẹ́ gangan ó ní gbọ́ràn sí mi lẹ́nu. ìwọ ò mọ̀ yí pé kò sí àpọ́nlé fọba tí ò lù lórí ni ṣé Ọlọ́run tí dẹ́ lọ́lá tó mo béèrè lọ́wọ́ ẹ o. ẹ wò màmí lórí ọ̀rọ̀ olórí àbí òṣèlórí yẹn ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi ta lórí tó wà lẹ́sìn òtẹ́ ṣọ̀rọ̀ olórí rárá because all I'm thinking of is how to expand my business. I want to go global. I want to go international. Kò tí mo forí mi ròyìn so gbogbo ọ̀rọ̀ olórí òṣèlórí yẹn mi mọ̀ bí tí yẹn ti ń wá kò tí ẹ yé mi gan kílẹ̀ ń jọ̀rọ̀ olórí ẹ fún mi ẹ wo màmá yẹn ò sí lọ́kàn mi báyìí ò sí lọ́kàn mi rárá. ọ̀rọ̀ ẹ ti sú mi kí ló sú yín tí bá nọ́rọ̀ yóò sú mi rọ́ ni mo pa. ó dà kí lẹ fẹ́ gangan. mo ní kó wá yàwó sínú ilé ẹ kó o fẹ́ yàwó kí n máa dé báyìí kí n máa bá obìnrin kí n máa bá yàwó ẹ nínú ilé yìí. òkè tó lọ́rọ̀ obìnrin lẹ́yìn sọ̀rọ̀ wá olórí ókè ọ̀dọ̀ mi lẹ́ ń pè láàfin. ó dìgbà tó bá tó gbọ́n nǹkan tí mò ń sọ sẹ́ẹ̀ kí ló dé kí ló ń ṣe ẹ náà. ó dà mo ti gbọ́ yín àwọn ẹ̀ máa fẹ́ mi táìmù. bí ìgbà wo. At least ó yá jù ká níbi ọdún méjì because máa fẹ́ mọ ẹni yẹn máa fẹ́ mọ wá iṣẹ́ tó ń ṣe everything about the person kí máa. kò sí wàhálà mo ti gbọ́rọ̀ ẹ̀ nígbà tán bá sáré pè ẹ́ nítorí mi pé mo ti ṣẹlẹ̀ àmì léṣe sí ẹ lọ́rùn wàá wà kàn ṣe kọ́. ọlọ́run kò yẹ kó le tó yẹn màmí mo ti sọ ó dà máa wá mi níjó tó yẹn ẹ jẹ́ ń bá yín ṣe iṣu. iṣu kẹ̀. ẹ ṣe rice ni máa jẹ. èmi Àdùnní. bó ni wọ́n lọ kí ló. gbọ́ tó bá tó gbọ́rọ̀ sí mi lẹ́nu màá tó jẹun. ẹ ní sùúrù màmí. yóò dàbọ̀. ẹ ní sùúrù. ó dàbọ̀. obìnrin náà ni wọ́n á pọ́n pọ̀ sí i obìnrin náà fún mi. gíragíra ò lè ṣe ká sí mẹ́dọ̀ ohun olùkọ́ àríbẹ̀ gẹ́gẹ́. ṣe ṣú ọ̀pọ̀ máa work ṣé ó dá yín lójú pé nǹkan tó máa work tó máa succeed ni ní mi ò fẹ́ wàhálà ṣó máa work. rọ̀rọ̀ wo ló ń sọ yìí tẹ́ ẹ̀ dán kíní òkè ó. rọ̀rọ̀ wo ló ń sọ yìí náà ṣe bí nǹkan tá a ti sọ tá a ti parí ni kí ló dé wọ́n ń gègé padà sẹ́yìn ṣé tí kò bá wọ́ọ̀kì àwa máa sọ fún ẹ pé ó máa wọ́ọ̀kì ni. ọ̀gbọ́n náà dẹ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó n pass way dẹ̀ pé kó wọ́ọ̀kì. tó bá ti lóun ò ṣe kó sọ ní nà ó àádẹ́ pọ̀ mọ́ pé kó má wà mọ́. sori all temper wà lára problem tó ní. kí ló rí. you are so temperamental kí la ti sọ tá a sọ fẹ́ pé kó padà ṣé mi ní double check ni tí wọn bá máa ra mọ́tò gbà mí náà kọ́ sọ ma pé 4 plug wáyé nìkan ṣe bonnet wà fẹ́ confirm bóyá 6 àbí 2 plug. ok bọ ìwọ gangan kọ ìwà tó ń kọ. àti ẹ̀ má dá lóhùn ṣé tó bá fẹ́ ra mọ́tò lọ́wọ́ dílà tó trust. ṣé wàá check ẹ. I don't understand. mo máa check ẹ o mi ò èèyàn gbogbo wa kò sí problem mo ń double check kò lè tó yẹn. gbogbo tó dẹ̀ ń sọ yìí náà ó rí lè ń ṣe é náà. ó dá mo ti gbọ́ ẹ kú rè ṣíṣe then another thing ẹ jọ bí èlò ló máa gbà ń salary ó yẹ ó dá kí n mọ ahead of time kí n bá plan ara mi. kò ń ṣọmọ tó máa ń bílíọ̀n jù. àbẹ̀tà àwa náà bí ẹlẹ́gbọ̀n àgbà ló dẹ̀ ṣe rí wa. bẹ́ẹ̀ni. so àti bá sọ̀rọ̀ tí èmi bá yọ percentage tèmi kúrò owó ẹ̀ máa jẹ́ 600 but tí n bá fi kún ó máa jẹ́ 1 million. kí ló ṣe ẹ bí kí ni. gbogbo nǹkan tí ebi kò ṣáà jẹpa kí ló pọ̀ rẹ báyìí kí ló pé bọ́bọ́ ìlọrẹ ẹ̀ fún ṣé bí mi àti ẹ ti ní agreement pé ká gba 800,000 lọ́wọ́ ẹ̀. tábà gba 800 200 ló máa kàn mí nìyẹn. 200,000 yẹn ṣe bí mi àti ẹni bá ṣe sọ. so èlò wa ni percent máa jẹ́. 200. so tó máa gbà nù ẹ̀ ni. mi nígbà tó o ṣí èrè ṣé wọ́n ló wọ́ ọmọ ni ṣe bí mi mú wa. but ṣé bẹ́ẹ̀ ni mo mú wá bí. ok torí pé mo wá bí ń sìn yìí ìyẹn mi ní pé wàá gbowó èmi ò ní gbà. so jẹ́ kó san 1 million yẹn straight. jẹ́ ká fún so ok máa wọ̀ gba 30 nù ẹ̀ gbà ẹ̀ máa wọ̀. ló máa mú 30. mo jẹ láàgì bẹ́ẹ̀ yín ṣe give and take yín ẹ̀kọ́ iṣẹ́ ẹ̀sẹ̀ méjì ńlá nu mọ́ ẹ̀kọ́ ké. ṣé business kọ́ ni. wàhálà ẹ̀ ń ké. báwo ni ẹ. ó jẹ kún àyẹ̀wò bọ̀ mi ì ṣọ́ọ̀pẹ̀ kún àyẹ̀wò. oh baby. ayé ẹ ti bàjẹ́. tó bá fún 200 mo try. kí ló dé ọdún bàtà máa bá dé. ẹwọ ọmọ ó jẹ ti bàjẹ́. ogo. ogo bo ni. amògo mo ṣe amògo. iṣẹ́ tó ń ṣe number 1. má jẹ́ ṣokòjókò má jẹ́ ṣokòjókò. ẹ wá jókòó. ǹjẹ́ ibẹ̀ yẹn ni ò bá jókòó. jẹ́ o ti dé fún wọn. ibẹ̀ yẹn ni kò jókòó sí ọwọ́ tún. dé fún wọn. wọ́n máa bọ̀ báyìí dàrí. jókòó sọ́dọ̀ ọkọ ẹ̀. ó lè lọ ti wá. já máa lọ nà ó. Yorùbá ní tọkọ bá ṣe kí ni. ọkọ̀ọ̀kọ̀ wọn ní táwọn méjèèjì bá ti mójú ara wọn. ṣé kò tí kò wọ́n mọ̀ kí èmi wà nù fíìmù yẹn gangan ni. pẹ̀lẹ́ má jẹ́ tọ́jú ara rẹ̀. ibi dà. ibi náà dà. kò sí wàhálà. Hey, bismillah. No. Don't do that. You're outside. Let's take steps one after the other. Don't do that. Marvin, baby. All right. My name is Jenyo. Yeah. You are. Naomi. Oh, Naomi. Nice name. Mama like. No, don't do that. Wo Jenyo gbára dúró. Don't worry, Mama wa okay. Mo wà finicky about touches, you know. I'm so
I'm careful. So, do you care for juice or wine? Ruby red or white wine? Oh, French no. wine? Hey, wait. For me level. Drink what on your level? I'm big girl, my sugar. I didn't have my level. I mean, boy, I didn't drink so. Level. I know different brands of beer. I know rum, whiskey, brandy, tequilas. Oh, wow. Naomi! Hello. Kí n gbogbo lè? O tún fara ni. Hello baby, ayé ẹ ti bàjẹ́. Baby, ayé ẹ ó ti bàjẹ́. Kí ni rada? Ayé ẹ ti bàjẹ́, ayé ẹ ó ti bàjẹ́. Olóṣè mo fi ẹlẹ́ni láàárọ̀ tí mo lọ bí iṣẹ́ kí n tó dé ó mú 16 bíà ó mú ó parí ẹ̀ ó gbé jàkílé ó tún mú jẹjẹrẹ jẹ́bísì ó tún lánú mọ́ tẹ́ bá tiẹ̀ ń ṣe rọ́ọ̀sì náà pé wọ́n dẹ́gbẹ́ ìṣòlóṣò náà ẹ má fọpọlọ sí ẹ pákéjì sí ó kàn jẹ́ǹjẹ́ tó rí ó mú tó rí ó dẹ́ bá fọpọlọ sí. Ọlọ́run kí ni mo bá débi ilé báyìí ẹ kí ló sún ayé mi débi tí mo bá ayé ara mi báyìí abúlé dáadáa ilé báyìí. Olórí tó ń fi ajẹ́ mi mo pé tó bá sùn mo láìpọ̀ bá jí mo fi ajẹ́ mi. Dá ló fi àjẹ́ hello gbà máa lọ pálọ̀ lọ sùn pálọ̀ ta lélẹ̀ nílé ta ni lọ pálọ̀ jọ kí lélẹ̀ mo ní kó máa lọ pálọ̀. Jésù náà yẹ máa fi àjẹ́ mi ìwà tó wọ ọjà. Ọlọ́run mo dẹ̀ bẹ́ o. Ẹ jẹ́ sùn sọ́tọ̀. Wo hello kí ló ṣe ẹ káyì sùn má sùn débi jáwà báyìí sùn báyìí ó sì dánu jọ ṣe bí wèrè délé ṣe bí lójú rí kí ni ọdún ọmọdé ẹgbẹ́ ọmọ tó ṣẹlẹ̀ mo fẹ́ tọ̀ mo fẹ́ yàgbẹ́ ṣé tọ̀ sórí bẹ́ẹ̀ ni òfin mílẹ̀. Sọ kò kú sí mi. Wọ́n ló máa fi ṣàgídí, agídí ẹ̀ ti pọ̀ jù. Ó jẹ́ kí wọ́n sùn òtútù sórí bẹ́ẹ̀dì. Àwọn àǹtí mi, ẹlẹ̀, wo bí. Ọ̀rẹ́ ó dáńgbà yẹn. Tókè ò bá lọ bá Mọ̀mọ́dù kan sáré lọ bókè. Èmi ò fọ́ ẹlẹ́lẹ̀. How far now? Ṣé mi lẹ́ ń pè? Ìwọ ni olùgbẹ́ lómi ò kọjá yàtọ̀ sí wọ. Ní dédé àsìkò yìí tó rùn ràn tó kan rí báyìí wọn bí ọmọ ẹlẹ́pọ̀n náà kò kọjá ẹ̀yin tọ́lọ́run bá ti ṣàlẹ́ṣà lẹ́ máa ń kọjá ní dédé àsìkò yìí ó dojú yìí mọ̀ wò dáadáa ó mọ mi. Mi ò mọ̀ yín o. Ó mọ yàn ó ní TikTok ni ó ní TikTok wáyé kó ní TikTok ni èmi ni mò ń rẹ́ni lọ́wọ́ báyìí. Èmi ni mo rè kó sọmọ ẹlẹ́pọ̀n náà Canavaro 1 sórí gbogbo àdúgbò yìí tó fi dókè odò Canavaro ló dibẹ̀ mú kó sọmọ ẹlẹ́pọ̀n náà èmi Ọlọ́run jogún ẹ̀fún ó mọ tó ṣẹlẹ̀ ó ti pẹ́ tí mo ti máa ń rí ẹ tó máa ń wá sádùúgbò yìí ọmọ tó ṣe wà yìí mo kó ẹ jẹ. Mi ò dédé kóbìnrin jẹ o bọ̀dé bá kàn rọ ọmọ tó lómi lára àgà tó tún níkùn láì ṣe bó ti bímọ tó níkùn àwọn jẹ́ sì máa ń jẹ nìyẹn. Ṣé ẹ wò mí látòkè délẹ̀? Ṣé mo jọ irú àwọn tí ẹ máa ń gbé? Ẹ wò mí náà ẹ ráwọn ọmọ adarí pọ́n àwọn ọmọ tó máa ń gbé ṣòkòtò sídìí báyìí àwọn ọmọ tó máa ń parí láró tó ń wọ ṣáyà lẹ̀ ṣe múlẹ̀ ṣe gbogbo ẹ̀rí wọn. Èmi ń léjọba ọ̀run mi gbọ́dọ̀ lérú àwọn yẹn mọ́ kí iná má tún náà
irú wọ báyìí ó mọ ó ti yọ pé ṣé pé ẹ mọ ìjọba ọ̀run. ìjọba ọ̀run ṣe kókó. ẹ mọ báyìí. òun náà mo ń lé. so tèmi bá wá tẹ̀lé yín tí mo gbà fún yín màmá bá yín wégbó àbí màmá bá yín yíyí. ètò mi dúdú ni mo mú gbò ọlọ ọmọ tó kàn fọ ọmọ tó wá láti lè rè ni mi o. kẹ́ tó dàbí èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ègbé ni fẹ́ṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ mo fi yín bú lọ́n gbogbo èṣù wo ègbé ni fẹ́ṣù àti fẹ́ṣù ọwọ́ ẹ̀. tó bá ṣe love ó yẹ kó mọ̀ ọ́nú ilé yìí pé nǹkan ṣe yín ẹ gbọ́ pé mo jọ ọmọ irinṣẹ́ ìṣù ni àbí èmi Cannavaro mà ni. irọ́ ni o. irọ́ kọ́ o ọ̀rẹ́ mi wo ojú mi ni àlá àti yẹn ṣe wọlé. ó kí. That's right. mílímílí ni. Exactly baby. ẹ jọ ṣé kò ṣe guy tari supermarket tó look unkept yẹn tí ò jẹ́ tó máa tiẹ̀ ní thousands l'account. Hello. Let me tell you something. Sori àwa tá a bá ní ògo tó lógo bá yọ nínú darkness ó máa ṣáná wọlé ni. Ológo ló máa identify ológo. Kò yẹ. That's the more reason why. Bó ṣe sọ pé baby can I have a digit? Mi ò jẹ́ kó pẹ́ rárá. Mo grab copy mi straight. Mo wonder pé o sáré grab copy ẹ̀. Mi ò kí ń hàn dáadáa. àwa wà ń ṣe ológo. babe jẹ́ kí nǹkan kan yé ọ kò tún wá ń ṣe mílíkì kan. irọ́ ni o. mílíkì ni. That's right. mílíkì kejì. Mílíkì kẹta. ọkọ ọ̀rẹ́ mi tún wá promise mi adé orí ọ̀rẹ́ mi. Ó ṣe baby. ẹyinjú ọ̀rẹ́ mi. Orí adé mi. ìfẹ́ ọ̀rẹ́ mi. My priceless jewel. ẹni bí ọkàn ọ̀rẹ́ mi. ó tún wá sọ fún mi wípé àwọn máa sẹ́ǹdì owó sí mi ó máa kí gidi gan. owó yẹn ó máa lọ fàáfàá. kí ló dé ṣọpàyàn fún ni. Now listen, let me tell you something. Shori kò tán síbẹ̀. There's more? Shori, yeah, there is more to it. Really? Shori lẹ́yìn àwọn mílímílí tó fetí gbọ́ yẹn. It's just the tip of the iceberg. Shori, ó lóun máa gbé mi lọ fún vacation. Yeah, but before the vacation, ó máa fún mi ní mọ́tò. Oh? Yeah, I'm going to be a car owner soon. Really? And after that, ó máa wá gbé mi lọ fún vacation. Èmi wá sọ fún pé, babe, it's not going to be a vacation. Níbi tí máa ti wọ bikini. Omi ni egun oníwòwò. You know, tí máa lọ sí beach side. Tí máa ti bẹ̀rẹ̀ fún báyìí. Tí máa sọ pé, baby. Ẹ̀mí àwọn wòlíì. Can I? Deborah ẹni sùúrù. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe ń ṣe kò yé mi. Torí iṣẹ́ eré mi bí mo ṣe wà yìí. Ó lè tó mi. Ìmọ́lẹ̀ ayọ̀ mi tàn. Màámi. Ọkọ mi. Inú mi dùn pé àjọ máa ń ka Bíbélì náà ni. Wo irú eléyìí, orin Dáfídì, orí 17 ẹsẹ̀ 7. Ó ní ìwọ dákẹ́jẹ́ níwájú Olúwa, kí o sì fi sùúrù dúró dè é. Má ṣe ṣe ìkanra nítorí àwọn tó ń rí àánú tí wọ́n gbà lónìí. Torí pé àánú tiẹ̀ náà dúró dè ó ń bọ̀. Gbogbo èyí táwọn ọ̀rẹ́ ẹ̀ ń ṣe tó ń rò ẹ́ nínú tó sáà ń kárí bọ̀nú. Kò yẹ kó rí irú o. Kò yẹ ká fìkanjú lábẹ́ gbóná. Àsìkò tiẹ̀ náà ti súnmọ́ téńté lókù níwọ̀nba ìgbà tí àdákẹ́ àdúrà tí àmú kan mọ́ ìmí tó sì jẹ́ pé Ọlọ́run la gbójúlé. Ọlọ́run wà pẹ̀lú wa, ó máa ṣe tiẹ̀ fún ẹ. Ọkọ alálùbáríkà tó máa dúró tiẹ̀ tó máa tọ́jú ẹ dọjọ́ alẹ́. Ọlọ́run máa tó pèsè tiẹ̀ náà fún ẹ. Tí àwọn ọ̀rẹ́ á tún wá máa wo tiẹ̀ torí eégún tó bá jó ṣáájú náà ló máa wò kẹ́yìn bí àwọn àgbàlagbà ṣe máa ń pòwe. Kí ló dé tó ní sùúrù? O sì mọ̀ ìyá tó ní, o ti ń sunkún, o sì mọ̀ pé mi ń rómi ojú. Màámi, ti sú mi. Ìgbà wo gan-an lẹ fẹ́ jẹ́wọ́ mú? Màámi àgbà ni mo dá yìí. Ẹ wo, ẹnu pọ̀ sí owó lọ́kọ́ yìí. Ó ti gbààwẹ̀ títí débi ọ̀sán. Ó ti ṣe ìṣòro bàbá ojú mi ti fẹ́ fọ́. Mi kì í sùn ṣojú yìí màámi. Ìjọba gọ́gọ́ ló fẹ́ jẹ́wọ́ owó màámi. Ìmọ́lẹ̀. Ẹnu pọ̀ sí owó lọ́kọ́ yìí màámi. Ọlọ́run ò ní
jẹ́ menopause bá wo ọlọ́run ò ní jẹ́ ò ní wo menopause tó fi rí ọkọ tiẹ̀ tó fi bímọ èmi ó sì jẹun ọmọ máa jẹ oúnjẹ ìwọ náà jẹun ọmọ máa jẹun ọmọ máa mú mi ẹ sí ẹlẹ́dàá mi ò ń gbọ́ o. Màámi, mo fẹ́ bí ìbéèrè gan. Màdá ẹ lóhùn. Ọlọ́run ti gbàgbé mi ni. Padà irú àwọn ọ̀rọ̀ burúkú wo ló ń sọ jáde? Ó ń sọ̀rọ̀ bí aláìní gbàgbọ́. Ó ń sọ̀rọ̀ bí ẹni tí ò mọ Ọlọ́run, tí ò mọ tó ń pè ní Jésù. Ọlọ́run ò lè gbàgbé ẹ̀dá kankan, Ọlọ́run ò gbàgbé, Ọlọ́run ò gbàgbé èèyàn. Ó kàn jẹ́ pé àsìkò ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó máa ń ṣe ohun tó fẹ́ fún. Kò sẹ́ni náà tó pọ̀ Ọlọ́run tó sọ pé Ọlọ́run gbàgbé wọn, Ọlọ́run ò dáhùn lóhùn. Kò ṣẹlẹ̀ rí kò sì lè ṣẹlẹ̀ lórí tiẹ̀ ọkọ mi. Màmí retí pípẹ́ máa ń ṣọ̀kan láàárẹ̀ ó ti sú mi. Ó dá má jẹ́ sùn ẹ̀ má jẹ́ sùn ẹ̀ má jẹ́ sùn ẹjọ́ torí Ọlọ́run. Jọ̀ọ́ ọkọ mi ó ti tó jọ̀ọ́ olówó orí mi. Àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ síra èyí ẹ̀mí mi ò kọ́ ara mi ò gbà á. Ọlọ́run ò gbàgbé Ọlọ́run ò ní gbàgbé àmú nǹkan mi mọ́ Ọlọ́run. Ìwọ Ọlọ́run ṣáwẹ̀ mi ni ò tó ni àbádúrà mi ni ò gbà ṣẹ̀ṣẹ̀ mi ló pọ̀ tó yìí ni kí ló dé tí gbogbo àwọn ọ̀rẹ́ mi fi ń gbé nǹkan rẹ̀ lọ ṣe tó ń lálùyọ tẹ́mi ò lálùyọ. Olúwa ṣàánú èmi náà jẹ́ kí mi náà máa gbọ́ nǹkan rere ṣe. Ó ṣàní ẹni tó bá gbẹ́kẹ̀lé ẹ kò ní jogún òfò. Olúwa jẹ́ kán rí pàdúrà láyé tèmi náà. Olúwa ṣàánú mi Ọlọ́run. Ìmọ́lẹ̀ mi á tàn, àdúrà mi á gbà, ìmọ́lẹ̀ mi á tàn, ìmọ́lẹ̀ mi á tàn, ìmọ́lẹ̀ mi á tàn, àdúrà mi á gbà, ìmọ́lẹ̀ mi á tàn dandan. Ojú ẹ̀dá ń rí láyé kò lè sọ tán, a ó máa gbìyànjú ni a ò ní dúró. Kẹ́sì dání kátùgù nípa wáyé láfojúsùn títí tá ó fi jáná ò ní dúró. Hey baby, olówó orí mi, ọkọ mi. What's all this in my house? Kí ló sọ ní mi dà? What's this? What's going on? Kí ló ń ṣe ẹ́ náà? Ọjọ́ ìwé ká ṣe fàájì baby. Jọ́ yẹn láti ṣe rádaràda wo. Are you well? Are you not? What have you turned my house into? Kí ni gbogbo eléyìí? Kí ló ṣẹlẹ̀? Tí? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló tó ń sọ̀rọ̀ sí mi báyìí? Kí ló tó ń sọ̀rọ̀ sí mi báyìí náà? Kí ni mo ti ṣe náà? Kí ni nǹkan tí mo ti ṣe? Kí ló ti ṣe? Níbo láti tọ́ ẹ? Look at the way ìgbà tó wọlé ìbòye bá ní ni. Have you ever seen this kind of settings in my house? Hey! Má sọ̀rọ̀ sí mi náà. Kí ló ṣẹlẹ̀? Wo bí ẹni tí ò bá ti tó èṣù tù kò kí ń gbèṣù láyé o. Orí mi báyìí kò tó gbà mí sílẹ̀. Look, èmi got to what part to waste pẹ̀lú báyìí. I cannot even, I can't even imagine my own house. Wọ́n lè ní mo ṣe irun. Now go inside there, pack your things and leave my house right now. You must be joking. What do you mean? Hello? Kí ló mean by that? Let me joking. O joke. Lọ́bo, nílé bo, we die here. Wọ́n ata lè dá yẹ. O máa lọ dáadáa yìí ni. Ṣùgbọ́n o máa lọ dákú ẹ̀kú. Àìnà mi tó bá yẹ kí n wà fáwọn ẹ̀fọ́ lòdì láìkẹ́ o. Èmi ò ráyè tó yìí o. Pack your things and leave my house. Baby, ní sùúrù, o ti ń sweat. Hello, oṣù kan ní agreement. Ó dàbí o fẹ́ fọ́ṣù kan mọ́ around me. Ẹ sanwó mi. Sanwó mi. Money is your problem and I will shock you. Oṣù kan pé ó ní kí n máa lọ àbí mo ti lọ ni. We die here. Come to my house. Máa gbá pa. Bọ̀bọ̀, ara ẹ̀ ti máa ń gbọ̀n jù. Account number. 00 22 35 42 Yóò mọ ọmọ ní okùn méjì. 01. Naomi, Ajanle Koko. Orúkọ tó ń jẹ́. Ó jẹ́ ní sùúrù. Bí má ṣe bẹ́ẹ̀. I sent you your money. Now leave my house. Pack all this rubbish and leave my house now. Lóṣì. Alágídí tálíkà oníranù. Àwọn tó yẹ olóṣì. Very use ọmọ ọ̀ràn kíran. Má lọ kó má tẹ̀lé ọkọ mi good. Look, just pack those rubbish you think you have up there and then move out of my house right now. Down. Ìwọ kọ́ ló ní yẹn o, máàmù, ìwọ kọ́ ló ní olè, ìwọ kọ́ ló ní.
wọ́n kọ́ ló ní kíni. Yo, okay, ṣé owó ẹ̀ ni mo fi rà á ní. ẹ̀ ló kí ló ṣe é. Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí, fi ìjà fún àwọn tó ń bá mi jà, yà sọ àwọn àpáta mú kò sì dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa ṣàánú mi, èyí ló pé 15 days tí mo ti ń gbààwẹ̀, tí mo ti ń ṣe fasting and prayer. Olúwa gbàdúrà mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa jẹ́ kàdúrà mi kó jẹ́ ìtẹ́wọ́gbà, Olúwa jẹ́ ìrí pàdúrà, Olúwa dìde ìrànlọ́wọ́ fún mi, dìde ìrànlọ́wọ́ fún mi, Olúwa ṣàánú fún mi. Ó ṣe wá ń di àdúrà yìí. Olúwa ṣàánú fún mi bí mo ṣe lérò náà. Ọlọ́run á gbàdúrà rẹ̀. Ìmọ́lẹ̀, kí ló ṣẹlẹ̀? Ṣáàdúrà náà sì ni. Hello, listen, Ìmọ́lẹ̀. No, don't do that. Hello, don't do this. Listen, Ìmọ́lẹ̀, look at me. Olúwa, àánú, wo, Ọlọ́run á gbàdúrà ẹ̀. Ìmọ́lẹ̀ jọ èmi nìkan ni mo rẹ̀. Help! Somebody help me. Listen, Ìmọ́lẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ló ṣe. Ọlọ́run á dúró tẹ̀yìn náà o. Iṣẹ́ yín ò ní bàjẹ́ o. Ṣùgbọ́n kọ́kọ́ òye mi tó ń bà mí lẹ́rù. Gbogbo bí mo ṣe pẹ́ tó ní wọ́ọ̀dù lọ́dọ̀ ẹ̀ kí n tó kúrò máa bọ̀ ń bí. Kò yájú, mo sọ̀rọ̀ kò dáhùn, kò tiẹ̀ borí òkè rárá. Ó kàn ṣáà sùn náà ni. Àmọ́ mi ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀bà tó ti ń sún àbí? Bẹ́ẹ̀ni. Ààrẹ ti ń yá nìyẹn. Olúwa ṣeun, Olúwa ṣeun, mo dúpẹ́. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé ẹ fún ta dáadáa kó sùn kó rest, ó need rest gan. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìmọ̀ mi. Jẹ́ pé ilẹ̀ bí wa. Ǹjẹ́ ẹ fẹ́ràn ìmọ́lẹ̀? Ìmọ́lẹ̀? Ọmọ kan ṣo tí mo ní láyé lọ́run nìyẹn. Kò sí níwájú kò sí lẹ́yìn. Báwo ni mi ṣe wá ní nífẹ̀ẹ́? Ta ni mo tún fẹ́ nífẹ̀ẹ́? Mo nífẹ̀ẹ́ ọmọ mi dọ́kàndọ́kàn ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ gùn fún yín ni o. Àmín dókítà, àmín. Ẹ̀yin gangan lẹ ń ṣe o. Bẹ́ẹ̀ni. Kò ṣe alákọ̀ọ́kọ́ ni. Kò dẹ́ ṣe lẹ́ẹ̀kejì ni. Tí mo bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ kí mo ṣe. Mo ṣàlàyé fún yín. Mo ní pé kẹ́ má jẹ́ kó gbàwẹ̀ mu. Ẹ wo àwẹ̀ tó ń gbà yẹn. Ó fara rẹ̀ pé ẹ jẹ́ kí n sọ ní sọ ti àwa ara wa tó máa yé wa. Ṣé eré àìsàn tá à ń pè lọ́sà ó ní stage. Ibi tó ń ba lọ yẹn àwọn míì máa ń dé level pé ẹ̀jẹ̀ ní dúró lára mọ́ èyí máa ya ẹ̀jẹ̀ ni. Lórúkọ Jésù mi ní rírú ẹ̀. Ọ̀rọ̀ Jésù wa kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ara wa ni. Tá a bá fẹ́ rírú ẹ̀ àwọn la máa fọwọ́ ara wa tún ṣe. Kò ṣe pọ́lọ̀ máa bọ́lẹ̀ àbí Jésù máa bọ́lẹ̀. Ṣé rí Ọlọ́run tó ń sìn tó ń gbàwẹ̀ fún un gan understand nípa health. Ó sọ fún àwọn Muslim, ó sọ fún àwọn Christian, gbogbo èèyàn ló sọ wípé tó bá ti mọ̀ pé àìsàn yìí wà lára ẹ̀mí ò gbé láti gbàwẹ̀ fílẹ̀ odi kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́kàn tó lè fi tọrọ Ọlọ́run dẹ̀ ń gbọ́ kò nígbà tá a bá para wa ẹni tó bá wà láyé ló ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ o àdúrà tó ń ṣe ti tó but tó bá jẹ́ ọ̀rọ̀ àwẹ̀ ẹ jẹ́ kó pátì for now. Nígbà tá à ní nǹkan méjì náà ni Ọlọ́run kan ṣòyí náà la ní tá à ń pè òun ló fà á ṣùgbọ́n mi ní jẹ́ kó gbà mọ́ mi ní jẹ́ kó gbàwẹ̀ mọ́. Gbọ́ ni o toro important ibi tó ń ti lọ yẹn nǹkan tó lágbára ni ṣé inú ṣàkíyèsí pé ìgbà tó dé a lè treat àkọ́kọ́ láti knock out ni. Jésù ó ti yé mi. So ẹjọ́ nítorí ọlọmọ mi ẹ tẹ important o tẹ bá fẹ́ràn ẹ̀ tẹ fẹ́ fi hàn pé ẹ fẹ́ràn ẹ̀ ẹ jọ kó stop àwẹ̀ tó ń gbà. mo fẹ́ràn òun ló máa gbẹ̀yìn mi òun ló máa sin mi ọmọ ò ní fi mí sílẹ̀ sáyé lọ. Àmín. Ẹ ṣe àtẹ̀yìn ẹ ṣe dọ́kítọ̀. ẹnu àdúrà òṣèlú kan à ń láti work towards ẹni. Ó ti yé mi. Máa send àwọn oògùn tí wọ́n máa fún yín sí pharmaceutical store à ń sìn. So tẹ bá dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì wọn máa mú yín lọ bẹ́ẹ̀ máa fún yín. Ó ti yé mi. Bọ́ ẹ jọ́ mà ẹni tó wà láyé ló ń gbàwẹ̀ o. Ó yé mi dókítà ọ̀rọ̀ yín yé mi ẹ ṣé mo dúpẹ́ ojú ìní tí yín àní gbọ́mọgbìn àní gbọ́mọsìn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mú o. Ọlọ́run gan understand o health is important o health is wealth o. Jẹ́yàn ṣé gbogbo nǹkan tí ò ń sọ yìí èmi ò bá yẹ o because ìwọ ló ní ìdánmọ̀ yìí náà ó yẹ kó lè tolerate ẹ̀ náà. Ọmọ mi lè tolerate ẹ̀ ọmọ yẹn ó yọ̀bùn ó ti ya ọ̀bùn jù you know my kind of person I'm so finicky you know
she's too dirty. Wà á délé báyìí gbogbo living room láti fa ṣíṣà, fa sìgá, amubia without. She's just too untidy. Tó bá máa dé dining, libili pé dining ti mo ra yẹn náà ni. She's too dirty abeg. Ó mọ reason tó fi wà ń bẹ̀ o. Tó kì bóyá lè jáde ń sìn. Tó bá jẹ́ time yìí ni mọ́mí lọ dé sí gan. Mọ́mí sọ pé next month làwọn bọ̀ náà bọ̀. I don't know, that's challenge. Ọlọ́run máa dùn. Ṣé dandan ni kí èèyàn wá obìnrin bá gbélé báyìí? Okay, so nígbà tó ti wá lé ń sìn, tí mọ́mí bá wa lọ dé ní àsìkò tó lé sí nǹkan. Àmọ́ challenge kan tí mo ní nìyẹn o. But mọ́mí sọ pé next month làwọn máa dín before then màá wà nǹkan ṣe sí. Ìtẹ́ fún wa ìwà àti ẹlẹ́mọ̀lẹ́dẹ̀ kò mí sí dáadáa ìtẹ́ fún mi. Kí ló mean by wá fún ẹ? Ẹ̀yin kọ́ lẹ. Kò ló need help and help ẹ, so báwo ni ìtẹ́ kò. Ẹ máa fún mi lọ́bùn. Kí ló mean by that? Ṣọ́gbà tó ń bọ̀ bí ó kọ́ síwájú orí ẹ̀ pé ọ̀bùn ni mí ọ̀bùn ni mí. Ẹ̀yin tẹ́yìn bá wọn rìn tẹ́yìn kó wọn kì í ẹ̀ bá wọn rìn ẹ̀ ló pàtó question mi bá wọn rìn. Lọ bọ́ rẹ̀ sọ̀rọ̀ òun ló mú pàṣẹ. Ọ̀rẹ́ ẹ̀ wo ló ń bá sọ̀rọ̀? Ṣòkò mọ tó ń ṣe. Ọmọ ṣe bá nílé ìrànyìn lọ́wọ́ náà. Dilemma burúkú ni mo wà báyìí. A lè máa wọ ẹ̀ràn náà ká má lè ràn ẹ́ lọ́wọ́. Mo ti rí solution. Kí ni solution? Ìmọ̀ máa bẹ bá mọ́mí sọ̀rọ̀ máa ṣe bí obìnrin lórí fóònù. So tó bá dé náà, màá rorò àti gbogbo máa wé gèlè sí so máa lọ bẹ́ẹ̀ bá wọn. Very stupid. Kò sí tó lè wọ olè gba word. Kí ló mean? Fojú inú wò mí mojóbìnrin. Ó jọ pẹ̀lú kí ni? Kò sí tó lè wọ láyé olè gba word. Ó kọ̀ wọ́ fẹ́lẹ̀ dá ẹ̀ ni. Sisterhood. Ṣé wà ókè? Nǹkan nílò pọ̀ wo máa yẹ kí n sọ̀rọ̀ burúkú sí ẹ o. Ìyẹ̀já bá tó dá wa láàpá ní ìdílé. Ó lè gba word. Ẹ jọ̀ọ́ ṣé ó possible kí wọ́n ṣe òòṣà lódò kí làbẹ́làbẹ́ máa mọ̀ sí? Ṣé ó possible? Ọ̀gá sà, ẹ má bínú sà, ọ̀rọ̀ yín ò yé wa sà. Bẹ́ẹ̀ni sà. Ọ̀rọ̀ mi ò yé ẹ. Ọ̀rọ̀ mi ò yé ẹ. Sórí Yorùbá máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní ògiri létí. Mo ṣú ọ̀kan pé yàn ló jẹ́ bẹ́ẹ̀. Etí ọba nílé etí ọba lóko. Òun ló wà wájú yìí. Lóko. Gbogbo bá jẹ́ ń tẹnu bọ̀lẹ̀. Tẹ́ ń conspire. Tẹ́ ń vomit rubbish nínú ọ́fíìsì gbogbo ẹ̀ mò ń gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń yọ́ sómò yọ́gbọ́. Kíni? No sir, àfijọ́ kan sọ̀rọ̀ yín rí àṣà bó sí yín àbí ṣe. Possible sir. Sir, àwa tó jẹ́ pé a máa ń fi yín yọgọ̀ láwùjọ ni. That is it. A máa ń gbé orúkọ yín ga ni. Like, you guys, you know, ó máa ń dùn mí when people call me a fool to my face. It is actually very painful. No, sir. You guys will sit together and team up. Ẹ wá wò sùsù pé máà tí àròmìnir pẹ̀lú ẹ̀ gay ló máa jẹ́. Gay. I'm talking. Never. I am talking. Abẹ́sọ̀bẹ́, look. I have never been, I will never be, and can never be. Ṣẹ́gbọ́n, the fact that Robert pẹ̀lú mi doesn't mean I'm stupid. Gbogbo ọ̀gá kọ́ ló máa ń ṣọ́ọ̀ṣì kiri. Èmi ò ṣe lára àwọn ọ̀gá tó máa ń bá ọmọ ọṣẹ́ ní nǹkan pọ̀. I don't do it. It is not in my frame. Do you understand? And then, àbá mọ̀, ẹni máa rò lọ́kàn yín pé you want to get together. It's not never, ever going to work. It won't work. Èmi bá ṣe wọ̀ mí, ẹni mi ò kí jẹ́ koríko abẹ́. So don't even think about it, don't even dream it. And when the next time I hear rubbish, you are losing your job. Ọ̀gá, ẹ má bínú sà, ó yẹ kẹ́ mọ̀ pé mi ò tiẹ̀ lè rò àbí ṣé mo ṣe sí yín rí ni sà. Ìwọ ò tiẹ̀ lè rò, ọmọ kí mo mọ̀ ọ́ déédéé. Mo mẹ́tí máa pè tiẹ̀. Mo mọ̀ ẹ́ tì fún tẹ̀dọ̀ wọ́ gbúdọ̀ try rẹ̀. Ẹ sà, ṣé òun lẹ ń try láti bá wọn. Òun wò kí ló tó wá ń nawọ́ sí mi. Mi tó bẹ́ẹ̀ ṣe. Excuse me. Sorry sir. All your achievements in life, gbogbo nǹkan tó jẹ́ achievement láyé ẹ̀ náà nìyẹn. Wọ́n gbé iṣẹ́ fún ogún ọdún òní parí, kò sí ní tó mọ̀. Kò kí a máa gbọ́. Please get out. We are sorry, sir. Show me. Are you insane? Get out! Yes, sir. Ẹranko. Oh, shall I expect wa pé ká débẹ̀ ní 10 o'clock? Calm down now. Ká tó dé club, ó máa tó bóyá bí 11 o'clock or 12 o'clock. Yes, now. That's how start do, baby. That's how. Sani yẹn. Ìmọ́lẹ̀ ni o. Wọlé náà, ó dẹ̀ wá ń kọlẹ̀kùn bí àlejò. Ìmọ́lẹ̀. Hello? Yeah, I'll call you back. Ìmọ́lẹ̀. Tí o bá fojú àgbàrá wo kú dẹ̀tì, odò ló máa gbólúwa ẹ̀ lọ. Ìmọ́lẹ̀ àná kọ́ leléyìí o. Ìmọ́lẹ̀ àná ti yàtọ̀ sí tèmi. Jọ, turn around. I want to see something. That's massive, baby. I'm coming.
Debbie! Debbie! Yes. Wá. Kí ló tó ń pè mí bẹ́yìn? Wá wò kan. Irú pípé ìwé ìjayà wọn ni. Wò mọ́lẹ̀ náà. What's going on here? Sorry o. Can you move closer? Èmi náà lórí. You are not dreaming. Go back a bit. Go back. Step forward. Sún síwájú. Can you do a 360? Jọ, bá mi bẹ̀rẹ̀ díẹ̀. Bá mi yọ síta dáadáa. Push it out a little bit. No. Ó ti lọ fàfà. Jọ má bínú, jọ please. Níbo gangan ni ìjì tí ń gbé ẹ bọ̀? Níbo ló gbé ẹ lọ? Níbo ló já ẹ sí? Báwo ló ṣe padà débí báyìí? Because kọ́kọ́ gbé mi lọ anywhere. Ẹ̀mí mímọ́ ló gbé mi trabayé. Ṣé rí ìmọ́lẹ̀ tẹ́ mọ̀ ń gbà yẹn? Mọ̀mí jí o ìmọ́lẹ̀ yẹn. That one is báyìí òyìn ti bọ́ sẹ́gbẹ̀. Ṣé rí inú ìmọ́lẹ̀ tẹ́ ń wò sí yìí? Gbogbo nǹkan tẹ́ bá ń dánwò, lèmi náà máa dánwò. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé òun try láti sọ pé o fẹ́ máa tẹ̀lé wa jáde? Is that what you're saying? Of course, outing wo lẹ ní? Àjọ ń lọ ni. Ó fẹ́ lọ sí outing. No. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣorí mo understand. Yeah, mo understand. Ó yẹ. Ṣorí bí tá à ń lọ yẹn. Àsìpàpọ̀ ọmọ orí ìrìn lóru ọ̀fọ̀ òru ó ti yẹ ọ̀flélé. Ò ní lè bá wa débẹ̀. Do you understand? Tá ti ní birthday party àwọn classic daddy tá fẹ́ lọ tó jẹ́ o kàn máa sit down relax and then posh àmú ẹ̀ dání but surely a máa fa fífa a máa lálílá a máa mu mímu you know a dẹ̀ máa go down a bit you get o nílé meet up má worry. Come off it ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn it's not strange to me ṣó ti yé yín èmi lè fẹ́ fa fífa o ẹ fẹ́ lálílá o ẹ fẹ́ feruku o bring it on kò sára tẹ dá tì mí ní dá I'm going nowhere we're going together. I'm going nowhere. Ìmọ́lẹ̀ òun kan tó ṣẹlẹ̀. Mo drink yẹn. Yeah, ó ṣe àbí ṣe bọ́ọ̀ ló bù síbẹ̀. Èmi ni mo bù síbẹ̀ náà. Ẹ̀mí pé kí mú. Please, sori èèyàn kì í máa ń bá ọ̀gá ẹ̀ argue. Nǹkan tó ga bá ti ní kọ́ ọmọọṣẹ́ ṣe ló máa ṣe. Do you understand? If you really want to belong, you want to be part of us, then you just have to take it. Do not argue, period. Why not? Of course. Ṣebí kí n lè tẹ̀lé yín lọ ni. Ẹ má worry. Irọ́ ni. Ọmọ kan tó ṣẹlẹ̀, at this point here, now I understand you really want to, you know, be part of us. Mo lè mú ṣé bí mo ṣe wọnú ilé? No. Má rush ara ẹ, má bójú jẹ́ nsìn. Ìgbà tá bá máa bójú jẹ́, you know, má tó bí 2 òru àwọn aago kéékèèké yẹn ni. You understand? Jẹ́ kí mi wọlé lọ nsìn ká lọ bẹ̀ wá hot dress. Ó ti yẹ because aṣọ yìí ò ní lè wọ ibi tá ń lọ. Kò sí problem. Anywhere you are going. I'm ready. I got you. We got you, baby. Worry. This is new me. We got you, baby. Okay. Kò dùn rárá. Kí làwọn jẹ́ síbẹ̀ yìí múnú kìíní? Mo wà dáríjì mi. Láti belong Olúwàjọ. Dáríjì mi. It's not my fault, but láti belong. Ìmọ́lẹ̀. Yes. Ṣọmọ try dress yìí bóyá o máa size ẹ. Of course, why not?
ọmọ tó yó ń jọ sí tí mo gbé lọlé tó ń ṣe bálabàlà ṣé àwọn ọmọ bọ́mọ yẹn bẹ̀ àsìkò èmi náà fojú ọtí rọ̀nà pé kí ló jẹ́ ìṣẹ̀lẹ̀ kíkọ́ ní jí máa bá ń bo mo bá ní níṣẹ́ níbo ni ó dí wọn tí ì ṣe rárá vi lọ́mọ yẹn irọ́ ni ó bá ń lé gidi gan. pẹ̀lẹ́ ọkọ mi ó ṣe ọkọ mi o. ṣé mi tẹ́ ń sọ pé kí n wá obìnrin kẹrù obìnrin pẹ̀lú mi màá tún wá rí kan màá tún máa pọ́n wèrè fún yín. kò sí tó ọmọ wo ìwọ náà dẹ̀ ń tẹ̀lé mọ́tò tí ó ti fi ọjọ́ tí mo wá àjọ tí mo já láyé búra fún ẹ mi ṣe wèrè náà a ní mo bọ́ mọ́ ń bẹ̀ níṣẹ́ ọmọ yẹn ilẹ̀kùn wà títí pa ni. so èmi bu vaseline lé fẹ̀ tán. bí tí mo lọ nìyẹn o. lubricant vaseline mo fi gbọ́n sí. omi ni o. àwọn ọmọ yẹn mo bá ń bẹ̀ ni wọ́n ṣírí owó ọmọ tó fọ́ ni ara ẹ̀ dúró pépépé. ìbéèrè. nǹka yìí wọ́n máa wá ẹ̀mí ní sọ̀rọ̀ mi náà. àánú ní sùúrù ó mọ nǹkan tó ń sọ tó ráwọn tó gbé wá gangan Lẹ́kì Ẹ̀pẹ́ expressway ni wọ́n. èèyàn kò dé ayé bẹ́ẹ̀ náà jẹ́ bíbádùn express ni. àwọn yẹn gbẹgbẹ yóò kàn mí àní mo gbé tí ayé àdá èyí. a dúpẹ́ fọlọ́run pé n ta ti fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ láti jọ yìí ó ṣẹlẹ̀ ó jẹ́ ká mọ̀ pé òṣègbè òun ló ń sọ yóò ló ń bá ń bẹ̀ pé bẹ́ẹ̀ ni so ó jẹ́ ká mọ̀ wípé ó sì pé síbẹ̀. kú síbẹ̀ ara ẹ ló ló máa sọ fún iṣẹ́ ilé iṣẹ́ ọmọ tí ó ti wà lọ́dọ̀ mi tí mo ti wà pẹ̀lú ṣe wà òkè ṣàṣọ́fowó ṣe ẹ bọ̀ ṣé ìwọ ọmọ bóyá débẹ̀. kò má tà àbọ̀bọ̀ òun náà ṣomi ló mú ni omi kọ́ ló mú lágbà tó wà lọ́dọ̀ mi náà. ó ṣe bó yóò wọ bẹ̀ yẹn ni. ó mọ ohun tó ṣe lọ rẹ mo need help yín. o need help. yes. kí ló fẹ́. inú mi á dùn tẹ́ bá lè bá mi bá sọ̀rọ̀ kó tiẹ̀ act bí ìyàwó tí màá máa fi wá kó tiẹ̀ wà lébi ó yẹ kó má bá mi jẹ́ rẹ́. ọmọ yẹn kó bẹ act bí ìyàwó so back to èyí táwa ṣe fún ẹjọ́ kìíní àná tó ní ó mú fíṣà ó àbójú kankan. yẹn yọmọbìnrin yẹn yọbùn ọmọ yẹn ìdẹ ìtọ́jú eléyìí wá kan. mi ìfọ ọkọ tọjọ yẹn mi ìfọ mi kò yẹn ń gbà ọmọjọ yẹn ń mọdé odò bọ eléyìí decent àti ọmọlúwàbí ni. kí ni big deal ní títọ́jú yẹn náà ṣe fèdè èèyàn kàn fẹ́ lọ sí. irọ́ anílé rùn ó ń rùn. ọ̀dà wọ́n ọ̀rẹ́ jẹ́yọ̀ a máa padà sí orí ọ̀rọ̀ tí òun sọ ni. pé bá fẹ́ ká bí ẹ bá sọ̀rọ̀ kó lè ìṣòro lórí owó yìí náà ni ń rìn èèlò ló máa san. 4 million naira ló fà mí. What? 4 million naira just for 2 months? Exactly. ó dẹ̀ sọ yìí pé òun ò ní fọwọ́ kàn ẹ́. ó tún sọ nìyẹn ó ní òun kàn ní the companion lásán ni. Baby girl jọ kí ló dé tó ti kówó yẹn wálé. As in what exactly is keeping you? That's a freaking good offer kí ló dé tó ti kó lọ síbẹ̀. Àbí now ìgbà mélòó ni 2 months máa fi pé. So kò tẹ́ méjì sọ fún mi nísìnyí pé kì í ṣe àmì. ṣé jọ. ẹ̀yin lẹ sọ pé kì í ṣe o ṣé kò ní bù mí lọ́wọ́ báyìí. irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn Jídé rí Jamal lórí bẹ́ẹ̀ tó ń ṣeré Jídé ń béèrè lọ́wọ́ Jamal pé ṣó ti jí ni irú béèrè àgọ́wọ́ nìyẹn. orí ẹsẹ̀ wèrè ńlẹ̀ òòbù. àtàyà o jọ ṣé ọlọ́gbọ́n yẹn kan máa gbé títí ẹlẹ́kọ̀ọ́ bu ni. ẹni sọ̀rọ̀ tí máa accept láti ẹ̀ ti ṣe ń sìn kí ni mo fẹ́ sọ fún mọ́mì pé mo lọ. Baby girl please mo realize bó ṣẹ̀ṣẹ̀ dé ni but don't worry ó mọ̀ pé tó bá kọ́ pé ká pa irọ́ ká wé irọ́ ká rap irọ́ ká wé gèlè fún irọ́ ó yẹ kó mọ̀ pé mo ní degree mo ní masters mo ní PhD láwọn ọ̀rọ̀ tó yẹ kó máa já prison ẹni tó fẹ́ pa irọ́ fún yẹn gan tí irọ́ yẹn bá tún wá já á pariwo pé ó try ó ṣe fi yẹn dá mi ó ṣe fi irọ́ yẹn lẹ̀ fún èmi kémi lọ pò wá kí n kàn gbélé ẹ lọ́kọ̀ kàn ṣe copy and paste kó lọ gbé fún mọ́mí ẹ bẹ́ẹ̀ all I need you to do is to collect the money. OG before IG now. Abba. Wake up, Joe. Ìmọ́lẹ̀ ayọ̀. Ìmọ́lẹ̀ ayọ̀ mi tàn. Ìmọ́lẹ̀ mi á tàn. Àdúrà mi á tàn. Bẹ́ẹ̀ni. Àdúrà mi náà ló ń gbà lórí ẹ̀. O ṣé olówó orí mi, mo kúkú ń rọ́wọ́ ẹ ní gbogbo ìgbà. Àmọ́ ọkàn mi kàn fà sí ẹni. Ó ń ṣe mí bí kì í ṣáàrí ẹ kí n rí ẹni. Èmi náà mí sí màámi. Ẹ má wọrí máa yọjú sí i. Mo tún mí sí i gọ́sẹ̀. Ó dáa kò burú. Tó bá ti fún mi ní lífù ní ibi iṣẹ́ mi, màá wá yọjú sí i.
màá máa retí ẹ̀ ilé ọkọ mi ò ní dààmú àìsàn ò ní ṣe ẹ́ wàá rí náà wàá rí àmì Jésù. ó ṣe ń tọ́jú mi ọmọ ẹ̀ á tọ́jú ẹ jù bẹ́ẹ̀ lọ ojú ò wà ní tiẹ̀ nígbà kọ̀ọ̀kan mi mà ní wá ẹ tí. àmì. ọkọ mi bó ti wù kí n pẹ́ láyé tó ìwọ ló máa gbẹ̀yìn mi ìwọ ló máa sìn mi. àmì lórúkọ Jésù. ṣé o ti gbá olówó orí mi ò ṣe má kọjá yìí o rántí pààlẹ́ nìkankan jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbàǹjo ó dà màmá retí ẹ ó dà èmi náà mi sẹ ok. wà á kí ló ń pa ẹlẹ́rìn kí ló fọ́ ni. ìwọ ló ń pa mí lẹ́rìn àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé nǹkan tí Yorùbá kì í jẹ èèyàn kì í fi ń rún mú but in your case ó ti ń yàtọ̀ báyìí because nǹkan tó sọ pé ò fẹ́ jẹun ló fi ń rún mú. how kí ló rí kí ló fi ń rún mú. orí ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí náà ni. ọmọ wo ni sórí bọ́bọ́ wo kò sí nǹkan tó lè máa tọmọ ẹ pọ̀ jáde mo kàn act ni. kò sí nǹkan tó dà wá àti ẹ̀ pọ̀ tó ti ń show ẹ̀ love tó ti ń show ẹ̀ ń kẹ́ àbí wọ́kọ́ rẹ̀ ni. sórí advice tèmi fún ẹ ni pé ṣàmọ̀jọ wedding kémi wá bí ẹ ṣe wedding ká ṣe best man ká ṣe gbéyàwó everything. o ṣe o ní polórin. ní wọ́n máa polórin náà. màálù mélòó ló máa rà. bíi mẹ́rin. ọ̀ọ́lù ńkọ́. a máa pa àwọn committee of friends a máa ṣe gbogbo ẹ. ẹnu sọ́tún jẹun lẹ́tí wedding pẹ̀lú wáta ni kí ni dáadáa àwọn kí mo láìkọ́ ọmọ èmi ò láìkẹ́ ara o mi lè parọ́ fún ẹ. o láìkẹ́ ló ń ṣe nǹkan tó ń ṣe yẹn. kí ni mo ṣe fún kí ni mo tó special fún. nǹkan wedding ni èmi ti sòótọ́ fún ẹ if not for ọ̀rọ̀ ọmọ sí kò sí nǹkan tó fẹ́ fún obìnrin ṣe. I am not one of them that want to get married. I am not settling down with anybody. Obìnrin ò sínú agenda mi láyé. Èmi náà kàn act fún mi mo ṣe tíátà fún àwọn tíátà yẹn. Mo act fún ni. Èmi àti ẹ̀ kò sí nǹkan tó dé mi àti ẹ̀ pọ̀. Ló ti ń show kẹrin àbí wọ́n ti mọ̀ mọ̀ kọ́. Bọ̀bọ̀ mo act ni ó ṣe máa ra àwọn tíátà bọ́ ń ṣe. Èmi náà act fún ni. Ok wọ́n act fún wọn yẹn. O ti lọ mi ní fún ṣó màá máa wà lọ tó bá kú bọ̀lẹ̀ o ní. Jẹ́ ká mọnú ẹ̀ ká lè help ẹ̀ ń sìn. Nínú kílẹ̀ mọ́ mo ní nǹkan kan ṣe pẹ̀lú oníkan mọ́nú mi. Ó dáa kò sí wàhálà o love ọmọ wàá tún gbé mi wà báyìí. ìdọ̀tí o wà ló ṣe ká please ẹ̀ bá. Kí ewo ni kí ni gọ́gọ́gọ́gọ́ tó ń gàdí oṣù kiri ṣe oníjẹ̀dì ni kí ni máa fọ ìtí ẹ torí tí bá gba láptọ̀pù mẹ́ ní àwùjẹ mo lè torí ẹ̀ jẹ gbèsè máa ń làmú ẹ làkúlà wọ́n bá mi dì ẹ́ ni. ṣé báwọn ọ̀rẹ́ mi náà ló ní pé o láìkì mi o. àwọn ọ̀rẹ́ ló máa tiẹ̀ pàrọ̀ ló máa pa àwọn ọ̀rẹ́. mo bó ṣe máa sọ fún mi tó pé bàbá ṣàlọ́ bá mọ̀mọ́dún àṣàlọ́ bó kí. òkè ó dà kó fẹ́ rí bọ́lá tókè tó fẹ́ lọ bá mọ̀mọ́dún yẹn ó fẹ́ jábọ́ dànù rẹ̀ tẹ́lẹ̀ mi ò ní obìnrin wáyé torí ẹ̀ bẹ̀rẹ̀ o. It's not the first time na I don't know what ẹ̀ ń tà ṣe yẹn delete ẹ̀ lórí ẹ̀ it was under the influence of alcohol. I enjoyed it now. Are you mad? Mi mọ̀ ọ́n tó bá ṣe èèyàn wá gbé business fún yín pleasure náà máa wá ní ẹ̀. Ó máa yọ̀ ṣubú ó máa yọ̀ ṣubú ó máa yọ̀ ṣubú wèrè kí ló kó sí wèrè o tún fọwọ́ kàn mí olùsí mi ní tààrà ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹranko àwọn ẹ̀rọ ní kò ń ṣe ìwọ náà máa rí rí o ọlọ́run máa ṣàánú mi kí ní àdáyà dáṣe tó bá ká báyìí ló ń gàdí òfò. ṣé kí n máa tẹ̀lé ẹ bọ̀ ni. máa bọ̀ kó wá lọ kú tẹ̀lé mi kó wá lọ kú tí màá ti pa sókè ògbìn náà máa lè. Should I put on something more short? Bọ́ sí o. Shorter than this? Àti ẹ̀ bọ́ sí o máa bọ̀ sẹ́. Wo mo lè di nǹkan mú o. Jẹ́ ya baby. Fẹ́ràn lọ. Ọkùnrin yìí ò ní interest rárá. Ọjọ́ pé kọ́ táwọn èèyàn sọ ọ́. Ọ̀la ó ti ń jù tọ́lọ̀. Ta ni yẹn? Ẹjọ́ ta lè rí. Ta lè iná bèrè mà. Ta lè mí náà. Bẹ́ẹ̀ ni mà. Who's that? Babe. Tani? I don't know. Mami. Ẹ pẹ̀lẹ́ ma. Mami. Ẹ ká sí. Ẹ sì ma. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ jókòó. Mo ní pẹ́ ti mí ti ọmọ yín. Ọmọ mi. Ọmọ mi ò yé mi o.
Ìyàwó mi. Ìyàwó ẹ̀. Yes ma. Ẹ rà. Dìde jókòó. Ẹ ṣe máa. Kí lorúkọ ẹ̀? Ìmọ́lẹ̀ ayọ̀ mi tàn ni mà. Ìmọ́lẹ̀ ayọ̀ mi tàn. Bẹ́ẹ̀ ni mà. Á tẹ̀tàn lé wa lórí lágbára Àmín Jésù. Á tàn mọ́lẹ̀ fún wa. Àmín Jésù. Wọ́n kitchen kò dáná fún mọ́mì náà. Kí ni kí fún yín mà? Ó sì lè dáná fún mi báyìí. Wàá ṣe lẹ́tọ̀ọ́ ni kó tó lè dáná fún mi. Kí ni ẹ? Wàá mú wá sílé ọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí ìyàwó, wàá fà lé mi lọ́wọ́ ló máa tó lè dáná fún mi. Ní sùúrù, ọkọ mi ìṣókè yẹn mo fẹ́ rí ẹ. Ìṣólókè mo fẹ́ rí ẹ. Okay o. Ìṣó. Mo ní mo ti gbọ́ yín ìjà yẹn. Bẹ́ẹ̀ni. Ìjọba bínú, ṣé ìyàwó gangan ni ẹ àbí ọkàn wà lójú òun padà? Bẹ́ẹ̀ ni mà. Mami ẹ jẹ́ á lọ. Mo rò fún ìmọ̀ kó o sì wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. Ṣe dáadáa. Set dining. Wọ́n ní ká wádìí gbogbo dájú ká lè dì tó ṣòtítọ́ mi. Mo ti gbọ́ yín o. No, kò bẹ́ mi sọ o. Ọ̀tọ̀ ni tó bá mi sọ o. Ṣé owó àti wọn ò discuss price kẹ́ tó lọ ni? Mistake ta máa ṣe sometimes yẹn, a máa assume pé things. Forward checks yẹn ṣe mi jẹ́ kí mi kà, màá wá pé wọn máa bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀. Yeah. Okay. No problem. All right. No, a lè múra rọ̀lẹ́. Yeah, what's the problem? Yo, hold on. Tó bá dáná tán kan. Sáàfù ta ni? Ṣé o wà ókè ṣá? Tí ló tó fà kí ní ṣe ìyàwó ilé? Ṣé o gbẹ́gbẹ́? Gbóyè gbére sínú mọ́gé kó tó dénú mi jẹun ni. Aláàrẹ kó ṣì kó mi jọ. Kó ṣì lọ jọ kó oòrùn lọ. Kí ni ìwé ń ṣe tó lóun dáná tán? Wá báwọ̀ kíchìn mi, gbá báyìí. Gbogbo ní òṣì. Ọ̀rẹ́ má bínú jàre ẹranko yẹn ni. No, máa já fún ọmọ ẹ̀rí tí o, má dà sí tí ó kẹrùn. Bọ̀bọ̀ ṣe máa sọ nǹkan mi. Àfẹ́kọ́ mo máa rán life mi. Forward kan tó ní kò fọ́ọ̀kú yẹ kí bí àtẹ́ǹsì. Mi ò wọ ṣọ́ọ̀bù lọ́rọ̀ àṣẹ ẹ̀ tó bá ti lọ sórí Instagram ẹ̀ Defcan 27 hair ni wàá rí ọwọ́ ẹ̀ mo ti rà ó gẹ̀ jẹ́ pé padà. Wá, mami. Jọ kí ló ṣe? What is wrong with you? Ó rẹ̀ mí láti inú. Bí àpò mo ní typhoid. Typhoid? Then lọ hospital kó lọ treat ara ẹ̀. Mo lọ sọ́dọ̀ mọ́mísí ní next week. Màá gbà gbogbo. Mo ní àwọn àgbo, àwọn àgbo typhoid yẹn. Next week báwo? Ó lè lọ. Ó gba ikú mo sọ pé ó máa wà mí for a while. Nǹkan tájọ agree to do. That's true. In that case, let's hospital by you go check on treat and you'll be fine. Okay. Ṣé o ti jẹun ṣá? Má jẹ́ màá tó bí ni. Pẹ̀lẹ́. Mo tó bí. Pẹ̀lẹ́. Fẹ́ lọ láì náà, àwọn tó lọ rí. Pẹ̀lẹ́. Sister Mole, congratulations. I'm so happy for you. Yeah. You're 8 weeks gone. 8 weeks what? Gone. Ẹ ti lóyún ọ̀sẹ̀ mẹ́jọ. Oyún? Yes. Wow. I'm so happy for you.
ilé ìtẹ́ni yìí kò ń ṣọ̀rọ̀ àwẹ̀ o. Yíyá èèyàn kì í gbàwẹ̀ lóyún o, èèyàn lóyún gbàwẹ̀ o. Nígbà tẹ́ ti lóyún sí gbogbo àwẹ̀ yẹn ẹ filẹ̀. Ṣé wọ́n pé ẹgbẹ́ kan ulcer patient ní, so you have to be very careful. Ṣé wọ́n? Congratulations. Ẹ ṣe gan-an. Ẹ rá àwọn nurse máa pè wọ́n, wọ́n máa register yín, ẹ̀yin náà bẹ̀rẹ̀ antenatal nìyẹn. Congratulations, I'm so happy for you. Ẹ ṣe gan-an doctor. Tope. Okay. Jayo. Yep. Please come. Kí ló ń ṣe ń bí gan-an ò tí sùn ní by this time? Ó yẹ kó ti sùn náà. When mo dúró dé. Kí ni ẹ? Test result. Oh, okay. Hospital tó lọ. Exactly. It's quite interesting. Ǹjẹ́ ńlá mi dẹ̀ dé ìyàn làwọn ti máa ń múlá. Wow. This result shows you are 2 months pregnant. Wow. Congratulations. Thank you, baby. Rina Baikale, congratulations. Thank you. Ṣé o ti wá sọ fún ẹni tó lóyún? Mi gbọ́. Oyún ló ní, èyí àwọn ẹlẹ́ni tó fún ẹ, ṣé o ti sọ fún ẹni tó lóyún? Download kíni. Ìwọ ló lóyún, of course. Èmi mo ní kíni. Ìwọ ló lóyún. Look, má da game plan irú, don't do that. No, má dàrú. Àṣé mo fọwọ́ kàn ẹ ni? Àṣé mo text oyún sí ẹ ni? Wetin dey sup now, babe? Oníbàájọ́ agreement sí náà, má gbégbá bòmí. Kí ló ṣe tó ń ṣe báyìí? Gba nǹkan tó fẹ́ gbà kó cash out kó máa bá tiẹ̀ lọ, dẹ́lẹ̀ mo lóyún, báwo ni máa lóyún? How come? Ṣé ìwọ náà mọ̀ pé o lò lóyún? Kí ló ṣe tó ń ṣe báyìí? Ọmọ ló dé do am, ló dé má lọ pátá yẹn pẹ̀lú mi. A ní nǹkan tájọ sọ náà, ṣe máa ní mo lóyún. Ṣé I thought you? Gba salary tó fẹ́ gbà kó bọ̀, ó bẹ́ẹ̀ láwùjọ, kí ló ṣe ẹ́? Jẹ́yọ̀. Wá, kí ló ń ṣe ẹ́? Gbogbo ẹni má ṣe báyìí jọ. Kí ni ìwé lè bá ẹ sìn? Mi ò jáde ní lọ sẹ́niwẹ̀. Ìwọ náà ló ní kí wà ní pẹ̀lú láti jọ. Oyún dé ń sìn mí. Àti ibi tẹ́ bá dé o. Now listen, and listen good. You need to get rid of this thing inside of you. When we spoke about this, jọ ní agreement oyún. Ìgbà tá a bá gẹ̀ náà sọpá fẹ́ gbé débi olóyún. Èmi àti ẹ̀mọ̀ pa acting. So kí ló tó wọ́n gbé lọ síbi tí ò yẹ? What? Ó ti ṣẹlẹ̀ nìyẹn náà. Kò ń ṣẹjọ́ mi náà. Look at how you sounded just now. You sounded so retarded, so dumb. Olóòmọ̀ ṣé wọ́n lọ fúnra ẹ lóyún ni? What's the meaning of that? Listen, Lord, get rid of it. I will not be responsible for this. I will never be responsible for it. That's it. Ṣé o mọ̀ mọ̀ tí wàá tì? Káyí, ṣé bá bá yọ̀kọ̀ tó di mi ni? Fi mí náà tó ń lọ ṣe ṣáńkì ní kílélẹ̀. Wọ́n náà ṣe iléeṣẹ́ tó ń pákéjì oníbi tí ríra ni. A ní kó wá àtòdì ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní gbé sọ̀rọ̀ ẹ̀dùn tọ́. Lọ́jọ́ mo sọ fún yẹn o. You are very stupid. Jẹ́yọ̀, má fi mi ṣe nǹkan torí Ọlọ́run, Jẹ́yọ̀. Kó wá àtòrò lóyún. Oyún kọ́ oyún ni. Ẹ wo. Ṣẹ́rí tẹ bá fi dídá mi. Opportunity ńlá lélẹ́yọ̀. Honestly. Bí ti báwo? Tó bá yẹ pé mi ní mọ́lẹ̀ ni, I'll just tell the guys to give me a sum of 10 million naira and that's on period. Debbie, tó bá fún ní 10 million naira yẹn ńkọ́? Máa dọ̀fẹ́ dọ́dọ̀ doctor nsínsínsínsín and they will freaking flush it out. Kíákíá womb ti empty ìgbà mélòó ló fi ń fọ́gò. Kí lè tó sọ̀rọ̀ báyìí? Bó tó mọ orí èèyàn tí mọ́lẹ̀ jẹ́ náà. Má bínú, ẹ̀yin lẹ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Àbí? Ìmọ́lẹ̀, báwo ni ṣó ti sọ fún mọ́mì? Báwo mo ṣe fẹ́ sọ fún mọ́mì? Ẹ̀yin náà ṣàmọ́ rúrọ́ tẹ kọ́ mi tí mo gbélẹ̀ fún mọ́mì tí mo fi ráyè lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yìí. Bó mo fẹ́ sọ fún mọ́mì pé mo ti róyún. Do you know what? Just calm down. We surely have a solution to it. A máa mọ nǹkan tá a máa ṣe, ṣó ti gbọ́. Ìyá sórí o. Irọ́, ọmọ ó ń ká mi lára bó ṣe ń ṣe yẹn. Téèyàn bá ti ẹ̀ ń try láti gbé ẹ débẹ̀, wọ́n náà á position ara ẹ̀. Bó yẹn ṣe jẹ̀bẹ̀ dọ́gọ́. We're talking about 10 million naira here. Come on. Ojú kan gbogbo, ojú kan dédé, ojú kan gbogbo wa. Ọba Olúwa,
ló ti mọ òpin láti bẹ̀rẹ̀ o. ìdùnnú ni ó kójú ní wọnú ilé yìí inú àdẹ́dùn kalẹ̀ lágbára Ọlọ́run. àmín. àfọ̀n agbókó tó wọ̀. àmín. lójú ẹ̀mí mi Jésù, àmín. ó ṣoore ìdùnnú fún mi. Ọlọ́run ṣe èmi náà ọkọ dùn. Mami. ṣẹwà ẹ pàtàrà. What's going on? Mami, kí ló ń ṣẹlẹ̀? What's going on? Settings yóò yé mi. Inú mi dùn ni mo gbọ́rọ̀ yín ayọ̀ lẹ́nu. Okay, inú yín dẹ̀ máa dùn dálẹ̀. Àmì Ọlọ́run. Àmín Jésù. Àwọn tí mo bí yín kọ́lẹ̀ down. What are they doing here? What's going on? Kí ló ṣẹlẹ̀? Kí ló fa pàdé yín? Oríyàwó mi lẹ́gbẹ̀ẹ́ mi. Ìyàwó yín dà? Ta ló fẹ́ fún yín? Ta lílé? Ta ló fẹ́ yàwó fún yín bó lẹ ti rí yàwó? Ìyàwó ta ni kí ló há ẹ lẹ́nu? Kí ló ṣẹlẹ̀ wá? Ṣé ìjà bá wà láàrin yẹn jẹ́ ká sọ? Kò sí jà ń bẹ́ẹ̀ ohun tó dúró náà mọ̀ kó òun ṣe ìyàwó mi náà. Ó níbi tó bá dé ní bó ṣe rìn dé náà. Ẹ̀rẹ́ ẹgbẹ́ kíní. Ọ̀gbẹ́ni ṣé ọmọ ló mọ ìyàwó ẹ ni àbó ò dá wọn àtàjọ pé mọ. Ẹnu sọ̀hún tẹnu wíwọ́ ẹ̀jẹ̀ jọ̀bẹ̀ ẹ̀jẹ̀ kí n jọ̀bẹ̀ mi ní jọ̀bẹ̀ máa gbá ẹ lẹ́nu màámi ṣé kí n fọ́gbá yán gan ṣé kí n dá gbogbo ẹ̀rú ni kò ní bóyá ń lọ ni. ṣẹ́ni ọ̀rọ̀ yín I understand people like you very well. Tẹ bá ti ná gbàrà tẹ ná gbòòrò tẹ máa sọ ẹrù kọ ẹ wá rìn ní wèrè wá bí kẹfì wú kẹ nìkan mọ́lẹ̀. ṣé o mọ bí tí mo ti rí ẹ ní. Ibo ló ti di kí bá ló ṣe sọ̀rọ̀ báyìí. Màámi jẹ́ ìgbà ó mọ bí tí mo ti mú wọn náà. Nítòótọ́ àwọn kan wà gbélé pawó ni wọ́n promas àṣànà promas I understand ọmọ ọdọ àwọn ni oyè àwọn Ondo sẹgbẹ títì 30k 40k TDB ni ṣọta àwọn 15 bay àwọn lójókòó yìí mi ń gbèrú wọn o mo kàn lọ club lọ́jọ́ yẹn ni mo dẹ̀ ti 40 sára pé kébì náà tẹ̀ ṣe ọmọkùnrin o mo bá náà bó lè ṣe àti bẹ́ẹ̀ dára rú òun jẹ́ ìkọ́pù díẹ̀ dẹ́ máa bọ̀ o akọjọ́ wà kákọjọ́ wà ìfá mi ò dá sí ó kàn sí ni ló bá dẹ̀ dìbò lòun lóyún ló wá kàn supporting strike àbọ̀ wá bá mi lè dìgbẹ́ lóyún. Àlàyé kí ni. calm down jọ ìgbà táwọn mi ti gẹ òye ṣé lẹ̀kùn tí àbí lẹ̀kùn tí. alpha. mo okay. ó ń jáde àbúrò ẹ̀ṣẹ̀ ń wọlé. ẹ̀rí tí mò ń lọ sọ́nà gate ẹni ṣé mò ń jáde ó yẹ kẹ́ ti mọ̀ pé mò ń jáde nínú àwọn. Ìyẹn túmọ̀ sí pé ẹni à ń wá lọ ọ̀nà lákò ṣé ká wọlé ni àbí ká sọ̀rọ̀ bí. Kavaro kí ló tẹ̀ ń ṣe báyìí mò ń jáde nínú àwọn. torí ọ̀tá máa ń di ọ̀rọ̀ wa ó lè fàjà lọ ó lè fàgbájú ó lè fà wá ṣé ó mú mi ṣeré ni ṣé òun wáyé fẹ́ dra ni ṣé tí ń ṣe wàyí sí ó yẹ kó tún máa mú mi ṣeré pẹ̀lú ọjọ́ orí mi nígbà tó mọ̀ wípé ibi tí mò ń lọ yòó igbó dídí ni kí ló dé tó ń fún mi ṣán òun fún dídí àgbàlagbà báyìí ó fún nígbó ṣán oníbàyìí ní nǹkan mo débẹ̀ o sọ fún mi pé òkè o mo máa lọ máa ka báìbù ni o mo máa lọ ka fáàsì ni o mo máa lọ ṣe kinní kan ni o owó etí mo mọ̀ nínú báìbù náà kò jẹ́ pé bóyá mo mọ̀ báìbù rẹpẹtẹ owó etí mo mọ̀ ọmọ yẹn kàn fi mi ṣẹ̀yẹ ni pé mò ń gbé síbí ṣé o máa kọ́ ọmọ yìí bí ẹlẹ́kẹta báyìí ni mo ti pàdé ẹ̀ òkè ó tún gbé mi débi wípé ó yá o tó wáyé pé lóòótọ́ kìrìsìtẹ́nì gidi ni mí kí n ka ẹsẹ̀ bíbélì ìbí báyìí báyìí. ẹ dẹ̀ ká fún. mo kà ó ní mo gbé fúnra wọn pé bíbélì kò dán mọ́rán lẹ́nu. ẹ̀yin náà dẹ̀ ti ṣe rìhásà kẹ́ tó lọ bá. àṣìwọ̀ sọ fún mi pé mo máa ṣe rìhásà ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sùúrù lè máa ṣe kí n ṣe pé bóyá mi ò fẹ́ bá yín tó ṣẹ́ ìdílé àbí nǹkankan but òun náà kì í ṣọmọ bẹ́ẹ̀ ó ti ẹyin ṣẹ́rí bó ṣe wà yẹn virgin ni she's still a virgin yeah. virgin ni. honestly. tó bá jẹ́ virgin ṣé ló máa kọ́ jẹ́ virgin ni ṣé gbogbo virgin ló máa ń lera ni primary school tó wà ní ẹnu ọ̀nà àdúgbò o mọ iye àwọn tá a ti dì sẹ́yìn ní primary school ni tán dẹ̀ lera ọ̀gbẹ́ni wo mọ́kọ́ tó máa ṣe o àǹfààní ìrọ̀rùn eku òun náà ní ìrọ̀rùn igi o àbí báwọn náà máa ń pòwe yẹn jẹ́kó yí ẹ̀ wo bí estate tó sọ pé o nídìí 2 plot ńbẹ tí owó nǹkan tá à ń sọ yìí tó bá jóná máa fún ẹ ilẹ̀ àdúgbò tó jẹ́ pé tó wá mọ̀ pé àwọn ọmọ mi ò lè gbé pẹ̀lú ẹ̀ ń bẹ̀ yẹn tó yẹn ọmọ sìn tí wọ́n ti gara ẹ máa lọ gbé lókè àwọn màmá máa wà ní abúlé ni ìyá jẹ màmá lábúlé báyìí pé face to face àdúgbò náà ni ò fẹ́ káwọn ọmọ mi wà ilẹ̀ tó sọ pé o ti sọ apartment níbẹ̀ tó ń ṣe wèrè yẹn mo ti mọ àwọn tó nílẹ̀ àwọn family wa náà ní màá bá wọn sọ̀rọ̀ wà máa french plot níbẹ̀ ara tó bá wùn ẹ̀ kó fi dá díẹ̀ wọn náà ti ń dọ̀mọ́ nílùú lọ nìyẹn àjọ wà ní tó bá ṣe yàmàyàmà máa jọ bójú yín jẹ́ pọ̀ ni o ọmọ kọjá tí wàá yí pé akùnwó pàtijọ́ súnmọ́ra wa. irú ọ̀rọ̀ olè ń sọ lẹ́nu ẹ̀ no àṣàgbàlagbà irú ọ̀rọ̀ olè ń sọ lẹ́nu yẹn ẹ máa bójú ta ni jẹ́ ẹ má máa sọ̀rọ̀ báyẹn náà. kí ló ṣẹlẹ̀ tí má sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ṣé oògùn kọjá
Stop ẹ má irú ọ̀rọ̀ rírun wo irú ọ̀rọ̀ sọnù ọ̀rọ̀ wọ́n sọ pé àgbàlagbà ń sọ̀rọ̀ sọnù ọ̀rọ̀ rírun a sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ ni màá sọ. O ní pé kẹ wá fi lọ̀ mí pé ṣé bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀rí mi ò ju àbúrò yín káàtà sọ pé bóyá wálé ẹ já wọlé ẹ̀rí mi ní o ẹ ní tilẹ̀kùn kẹ́ padà. èrìà tí máa bá ẹni o àgọ́ tá à ń sọ ìkọlù máa ṣẹlẹ̀ o àkànjọ máa fẹnu parẹ́ náà ní tí wọ́n máa bọ̀. Ok, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká padà sórí ìta wà tẹ́lẹ̀ ẹ má wọrí mo ti mọ plan tí mo máa ṣe fún ó ti yé yín ẹ má wọrí ẹ fi gbogbo ẹ̀dá mi. máa planu plankú plan lẹ́lẹ́kejì o máa planu plankú plan lẹ́lẹ́kejì o owó plan tó wá fẹ́ plan jẹ́ kó wọ́ọ̀kì ni tó ti ṣe tán tó ń jáde. kí ló dé. kájọ máa lọ ní káàní kápọ̀ yíyẹ ní yẹ ni. àìrọ̀ o ó máa ń yọ̀yàn lẹ́sẹ̀ lẹ́ǹgbà mi. ọ̀yà tó wáyé pẹ́ kìíní yẹn ni ọ̀yà ọlọ́kadà mi á gbé ẹ. a ní kẹ́ má wọrí ẹrù mi pọ̀ ọlọ́kadà yín ò ní lè gbé mi. àǹbà kékeré yìí lé ẹrù ẹ tó pọ̀. ẹ sà ẹ gbẹ́rù èmi náà gbẹ́rù ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ́lẹ́rù wa. mo lè slim fit tọ̀dọ̀ mi ìwọ náà dẹ̀ mọ bóyá máa páàkì tọ̀dọ̀. tọ̀dọ̀ mi ò ṣe páàkì ẹ máa lọ máa dárìn lọ́tọ̀. mo lè jókòó láàrin kí wọ́n jókòó lẹ́yìn. ẹ wo mo ní kẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ok báyìí lẹ́ ń lọ left. ìgbà tó fẹ́ wọlé ṣó já wọlé ni àbọ̀ rọra wọlé ṣé ní odò ló wọlé sí ó pọnmi sínú àbọ̀ ò pọnmi sínú ẹ̀. bọ̀bọ̀ yàrá ẹ̀ ń bèrè nù. ṣẹ̀kùn gílẹ̀ ń karamọ́ jálẹ̀ fún kíni. alaye stop ẹ o tó bá jẹ́ ẹ̀ ló máa bọ́lẹ̀. tó bá wá o máa bá mi tó bá bẹ́ o máa bẹ́ ẹ tó bá gbáyà sí o máa lábàá tó bá gbé àyà sí o máa lábàá. ṣé o kọ́ mi lórí dúró. yóò rẹ̀ àwọn ilé ìwé ọjọ́ ló ṣe é wá. ṣé o kọ́ mi lórí dúró. tó bá gbáyà sí o máa lábàá. mọ́mí wà lórí dúró ṣó ti yẹ. máa wà àwọn ilé iná. gbà mí ó jẹ́ kọ́ mi lórí dúró ó kọ́ mi lórí dúró. ẹ má bínú mọ́ ẹ jókòó yín mo rí rè o àwọn ilé sọ fún mi pé ọ̀gbẹ́ni wá lẹ́nu irú èmi lọ́gbẹ́ni wá 40,000 or 30,000 per night èmi lọ́gbẹ́ni wá. jẹ́ sọ̀rọ̀ sáwọn wèrè. ẹ kìlọ̀ fún o. kí ló ṣẹlẹ̀ àwọn ilé ò ní life now pàrọ̀ wèrè ta kọjọ ó yẹ game plan ta plan àwọn ilé wa ń wá wọn fẹ́ sọ́dún tọmọ mi lọ́wọ́ ó dàpẹ́ ti yá wèrè ẹ̀fẹ́ máa ti bí ara original. lóko gbogbo ìtẹ̀mí gbọ́ tẹ̀tì ẹ̀ ń fà sí lórí pé ó wọlé kò wọlé ó ṣe díẹ̀ sọ kò ṣe díẹ̀ sọ ìwọ náà sọ fún wa náà. pé ó ní. ṣé ẹ mú nǹkan kan náà ẹ jẹ nǹkan kan náà ni ilé ìdájọ́ ronú bá búdó ẹ̀sẹ̀ kọ́rí sí máàmì ẹ̀yìn sínú wọn ẹ kọ̀ sọ ẹ kọ́rí sí nìkan náà ẹ sínú máàmì ẹ gbé ẹ. kí ló fà ní gbogbo báyìí. ṣé nǹkan tí mo sọ fresh mo sọ látàárọ̀ ni aláwọn eléyìí wọ́n fẹ́ sọ níyàwó by force pé kí n máa fẹ́ pé lóyún. lórí tó ṣe é ṣe báyìí. mo ṣe bí wèrè àbí. jẹ́yọ̀ tó akásá tí mọ́mí bá tiẹ̀ sọ táwọn ọmọ ṣe bá wà mọ́ gbogbo ẹ̀. kí lẹ mọ̀. bó tiẹ̀ mọ̀ ṣe ní gẹ́gẹ́ mi tó kò lé mi tó wá tó fọmọ ìwà lé mi lọ́wọ́ àbí gẹ́gẹ́ mi kọ́ mo tó kò lé mi. ó ní rísì máa nà ní kẹ́ máa wo ọ̀rọ̀ máa yé yín ẹ̀yẹ́ ọ̀rọ̀ kọ́kọ́ yẹ mi ó ti jẹ́ gbẹ́dẹ́ òtún ló máa jẹ́ gbẹ́dẹ́ sọ̀rọ̀ tí wọ́n wà ní ẹ̀yìn ni mo ní. jẹ́yọ̀ ní sùúrù ṣàrẹ ní sùúrù ọjọ́ kìíní àná ọ̀nà ló wá bá àpò láìkí ọmọ yìí ó ti ń ṣòkò láìkí ọmọ dáadáa jẹ lọ́mọ yìí ọmọ dáadáa ni wọ́n náà ló wá pèntẹ̀ fún akọ́mọ dáadáa kí ló wá ṣẹlẹ̀ yìí. ìgbẹ́mi tí ẹ̀gbọ́n tẹ̀ ń fapalẹ̀ fi wọlé lórí pé ó wọlé o ó ti pàbọ̀lẹ̀ kùn kiri ìwọ ló sọ fún wa ó ní bẹ́ẹ̀ lọ àbí. The problem I have here is iṣẹ́ ti jẹun gbàdé ìkọ̀kọ́ náà gbogbo yín mu gbogbo yín kọ̀sọ̀ ìkọ̀kọ́. ẹ wo èmi ò tí ó yá nìṣòro lé èmi ò tí ẹ bẹ́ẹ̀ náà. mami ó yá nà mí ṣẹ́ni kò nà mí pẹ̀lú ẹ̀ nà mí níṣonulé níṣonulé adé pẹ̀lú ẹ̀ kò ní kí ọmọ ní sùúrù o ọmọ ní sùúrù o. kí ló dúkù ó yẹ máa lọ kí ló lọ ṣe. ẹni yẹn lọ́jọ́. báwo ló bẹ́ sí kí ni problem ẹ̀. ṣé wọ́n ìrànwọ́ lè yìí. mọ́nìkà yìí yẹn lẹ̀. àwọn ni bèrè ojú mọ́nì la jí o. mo láìkì wọ́n lọ́yà. báwo fọ ọtí àmì ìwọ láyà èmi ní ìjọba ẹni. ìwọ náà ní sùúrù. mo fún ẹ ìgbà tó gba ọmọ lọ́wọ́ mi ó gbà tó. ọmọ wo lọ́gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ní ìlọgbà wọn ìwọ ní ìlọgbà wọn ìwọ ní ìlọgbà wọn. Alaye wa tó oyún yẹn ṣé òun náà kò ní sẹ́kọ̀ọ́ rẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ nípò òun ló owó kí ló kọ́ ní ẹ̀kọ́ sáré wà á gbọ́ oyún. abẹ yà wọlé nílé náà. lè yí padà àyànmọ́ ò ṣe é yí padà àfi tádà ní báyìí fúnra rẹ̀ ni mo ṣe ní ká gbé jẹ́ forí níbo la ń sáré lọ ẹlòmíràn wá tún overtake láì mọ̀nà adarí gbùngbùn adúró wá wá máa wá olùtọ́ ẹgbẹ́ jẹ́ fún tí mo bó ṣe fẹ́. Okay. Mo gbọ́ ẹ. Ṣọ́rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti lánàá lórí ọ̀rọ̀ oyún. Èmi náà ti jókòó. Mo ti rò ó. Ti rí pé lóòótọ́ èmi àti àjọ ní agreement oyún. And it's not my fault either pé oyún wáyé.
So, to conclude wípé màá ṣẹ́ oyún yẹn because I don't want to become a single mother either. Màá lọ sọ́dọ̀ doctor. Màá lọ ṣẹ́. Tó bá ló ṣe iṣẹ́, fine. Tó bá dẹ̀ ní pé kó ṣe iṣẹ́, that means pé màá fílẹ̀ nìyẹn. But trust me, tó bá ní pé màá fílẹ̀ ni, mi ní tag ọmọ yẹn mọ́ at all. Kò sí anybody tó máa mọ̀ pé wọ́n ló ní. I promise you that. Ṣó ti gbọ́? First thing tomorrow morning, I'll be leaving. I'll be gone for good. Take care of yourself. Thank you. Imole. Yes. Èmi náà ò dédé dé. Mi ò dédé dà báyìí. Ó ní nǹkan tójú mi ti rí. Ó ní ohun tó bẹ̀rẹ̀ ti fojú mi rí ilé ayé. To change perspective me about me. You have seen a lot. So ever since then, I stopped trusting. I don't love anymore. I just want to be fine. Everything to Jomo Berry me costs me. Because this very girl in question, only the only girl Timo loved you like me. That's so bad. But nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ, ó lè tutorí ẹ̀ kó wá kọ̀yìn sí gbogbo obìnrin. Ṣé yóò igi yóò dá ayọ̀ ná tọ̀hún ò dá ayọ̀ sọnù igi wo gangan ló fẹ́ sọ bẹ̀ jìnnà. Think about it. Gbogbo obìnrin àárí bákan náà, but Ọlọ́run á ṣe tiẹ̀ fún ẹ. Ọlọ́run á bá mi fún ẹ ní egun bí ẹ ṣó ti gbọ́. Thank you. I'm not she. I found my wife already. Really? Yeah. Who is she? You. Me? Yeah. Babe, see, over time, until I grow to fall in love with you, Moripe, you are a good woman. And then, you're a wife material. I mean, despite all and after all, you're standing strong. So, baby, please, be my wife. And I promise to be a loving husband. And a good father to our baby. Ìfẹ́ o, ìfẹ́ wù mí, ìfẹ́ dùn o. Ìfẹ́ o, ìfẹ́ wù mí, ìfẹ́ dùn o. Ìfẹ́ ní kóró olóyin, ìfẹ́ ní kòtò gègèlè. Ìfẹ́ o, ìfẹ́ wù mí, ìfẹ́ dùn o. Ìfẹ́ o, ìfẹ́ wù mí, ìfẹ́ dùn o. Ìfẹ́ ní kóró olóyin, ìfẹ́ ní kòtò gègèlè.